Bùnmi. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ máa o. Yes sà, ẹ kúṣẹ́. Àwa nìyẹn ò ṣe ẹrú ní àbí àgùntàn. Èmi ò tiẹ̀ ṣe kọ́kọ́ nú ẹ̀. Àti ṣọ́ọ̀ṣì àti mọ́ọ̀sì èmi ò tiẹ̀ lọ kọ́kọ́. Kọ̀ wá ni. But èmi kàn fẹ́ béèrè question kan nípa àwọn Quran tó máa ń kà yẹn. Kí lẹ wí sà? À ń gbọ́ yín mà. À ń gbọ́ yín apá wà pẹ̀lú yín. Okay Nǹkan sà. tá a máa ṣe ń sìn bóyá ká kú máa gbá àwọn obìnrin wọlé for now. A wà pẹ̀lú yín mà. Náà ní pọ̀ mi náà mo ṣe pick wọn up. Okay sà. Nǹkan kan wà tí kò yé mi nípa Quran tó máa ń kà àti Alright. wòlímù tó máa ń ṣe yẹn. Because ní agbègbè ibi táwọn àgbẹ̀ ń bíbà mo ti rí èèyàn bíi 2, 3, 4 tó máa sọ pé ọjọ́ wòlímọ̀ wọ́n ṣe ibìkan tí kò yẹ kó ṣe nínú Quran wọ́n wá ní mental problem wọ́n run mad. At least mo ti rí èèyàn 2, 3, 4 ṣé ibìkan wà nínú Quran yẹn tó lè jẹ́ kí èèyàn run mad lóòótọ́ ni àbí nǹkan míì ló ń ṣẹlẹ̀ sí wọn ni because I don't understand kí ni yẹn really ìfẹ́ common lọ́dọ̀ wa ń bíbà so ó ń ṣe mí ní káyọ̀ tó mi Ṣé ò rí rí màmá wa? enlighten Ẹ mi. jẹ́ kí n ṣàlàyé pé ìjẹ́ fún yín. Ṣé rí Islam àṣà àti ìṣe Lárúbáwá ni. Kò dẹ̀ sí àdúrà ọ̀kan nínú Kùránì. Kò sí ìwòsàn nínú Kùránì. But àwọn náà ní àwọn àlùjọ̀nú tó máa ń fà nílẹ̀ Lárúbáwá ń bẹ̀ tí wọ́n ń lò. Àlùjọ̀nú tẹ́ bá gbọ́ èdè àlùjọ̀nú èdè wa kọ́ ni àlìjúnù náà ń pè àlìjínù. Nílẹ̀ Yorùbá àwa ò ní àlùjọ̀nú. So wọ́n máa ń fún wọn láwọn kíní àlùjọ̀nú tó máa ń fà. Àjọ̀nú kẹ́rì tó bá ti wá ń fà àsọmọ dúdú tí ò mọ̀ ẹ́ rí tí ò kì í ṣe ìran ẹ tí kò ń ṣe lineage ẹ tó bá lẹ́ ń fà tó bá dé you may not be able to handle it so ó lè possible kó yá wèrè and then n tí wọ́n ń fà lójoojúmọ́ yẹn wọ́n lè fún ẹni kó máa fa kíní kan 1 billion wọ́n lè fún ẹni kó máa fa gbábi 200 million and brain yìí kẹ́rì ó máa ń rẹ́kọ́ọ̀dù nǹkan sílẹ̀ wọ́n yẹn ránṣẹ́ yín yá latif 1 billion automatically brain ẹ ti ní problem o ti ń stress brain yẹn o ti ń stress brain yẹn automatically so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè possible kó run mad so àwọn kan tó lè máa fà á nìyẹn so nílẹ̀ Yorùbá wa ò ní nǹkan tó ń pè ní àlùjọ̀nú èdè Lárúbáwá ní àlìjúnù so bó ṣe jẹ́ ní ìyá wa. Okay sà ẹ ṣé sà ẹ ṣé sà. Ẹ ṣé kálẹ́ o. ẹ̀yin kí ni wọ́n fẹ́ gbà wẹ̀. Alẹ́ mi ò ṣe kọ́kọ́ nu gbogbo ẹ̀ mo kàn wà fẹ́ lẹ́dàá mi ni I no dey do anything I no dey ẹ bá do ti jí ẹ anywhere. máa ṣèwúre yín ẹ lọ bí iṣẹ́ yín àwọn ọmọ yín ẹ má kọ̀ wọ́n lẹ́sìn o ẹ kó wọn kó lè kí wọn kó lẹ́ni wíyà ẹ jẹ́ káwọn ọmọ yín máa rúbí dáadáa kọ́ máa think very well ọlọ́wà pẹ̀lú wa ẹ ṣé gan ma Alright sà ẹ ṣé. thank you very much. Ẹ kálẹ́ o. Ẹ kalẹ́ o Ẹ kálẹ́ ìyá sà. wa Ẹ kú ètò. A máa jí olúwa ló mọ́sí ń o. tò àṣẹ o Orúkọ tèmi ni Olúwatọ́lá Ògúnyẹmí. Ẹ rí pé orúkọ yẹn pé méjì báyẹn. ọmọ Ògún nìyẹn ẹ káàbọ̀. Olúwatọ́lá ọmọ Ògúnyẹmí. Bàbá mi Ògúnyẹmí lorúkọ rẹ̀. Bàbá mi eégún ló ń gbé. Tẹ́ bá rí orúkọ tí mo fi síbi orúkọ TikTok mi ọmọ amúlùúdùn ni mí. Eégún ilé bàbá mi lámúlùúdùn. Ṣùgbọ́n mo ń listen sí àwọn program yìí mo dẹ̀ ń follow ẹ̀ dáadáa. Mo kàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kọ́kọ́ establish wípé ẹ̀sìn àbáláyé ti wà kán tó bá wa gbé kìrìsìtẹ́nì àti mùsùlùmí kán tó bá wa gbé wá. Ìgbà tán gbé ẹ̀sìn àbáláyé yẹn dé àwọn tó gbà àmì tí àwọn tó gbẹ́sìn Islam dé tán dẹ̀ gbé ẹ̀sìn Kristẹni dé àwọn tó gbà nínú àwọn tó ń ṣe ẹ̀sìn àbáláyé gbà àwọn tí ò gbà ò gbà. Bàbá mi ò gba ẹ̀sìn àbáláyé àmì kò gba ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn Kristẹni wọ́n pe ìgbàgbọ́ àtìmọ́lé bàbá mi ò gba ẹ̀sìn ìgbàgbọ́ ṣùgbọ́n bàbá mi tó jẹ́ àkọ́bí rẹ̀ gba ẹ̀sìn ìgbàgbọ́ òun ló fi sọ àwa ní Olúwatọ́lá di bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn èmi ò lè má lọ sílé eégún o èmi á lọ sọdún eégún wa o èmi á ṣe gbogbo nǹkan tó bá yẹ ká ṣe ṣe ti ń gbádùn mi báyìí but in tó jẹ́ kí n wá sórí ètò yìí ni pé tí mo dẹ̀ fẹ́ kí kẹ́ ẹ bá wa tún gbìyànjú ìta fi mọ̀ yí pé àti ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn ìmọ̀le scam ni wọ́n ẹ máa rí àwọn onígbàgbọ́ àwọn pásítọ̀ kan wà ní ìsìn tó ṣe wípé wọ́n á ní first fruit owó sálárì yín àkọ́gbà ọdún kọ́kọ́ kó wá pásítọ̀ ó máa lo GMK ọmọ ìjọba tá rẹ̀ kò tí ì rówó láńlọ́ọ̀dù ẹ̀ san
pásítọ̀ ó mọ lo aeroplane helicopter jet ọmọ ìjọ ò ní bicycle tí ó fi mọ wá sí church dẹ̀ máa gba owó náà. Mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn Christian, àwọn school tí wọ́n ń kọ́ táwọn Christian kan Redeemer University igbákiní kan university mélòó àwọn member church member wọn ló lè afford láti lọ sí school yẹn? Kò sí. Owó kìíní kan náà dẹ̀ fi gbà lọ́wọ́ àwọn tí ò ní tán fi ṣe. Bákan náà lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀le. Àmọ́ nǹkan tẹ́mi kàn fẹ́ kẹ́yìn tẹ́ ẹ ti ń bá wa ṣe ìtọ́lẹ̀ Elédùmarè á fún yín ṣe délẹ̀. Ṣé rí ibi tó máa ti ń búra fún wọn pé wọ́n fẹ́ gba presidency àbí kí náà láwọn fẹ́ gbà yẹn? Bible àti nǹkan tí ò jẹ́ kí Nàìjíríà ó dá nìyẹn, tí ò jẹ́ kí Nàìjíríà ó lójú nìyẹn o. Bible àti Kùránì náà máa fi ń búra. Ẹ bá wa ṣètò yìí débi wípé wọ́n máa fi Ògún búra níbẹ̀. Tí a bá ń fi Ògún búra níbẹ̀, ṣé ń gbádùn mi? Wàláì, in tó wà nílẹ̀ nílùú Nàìjíríà wa yìí ó ti tó wa lò, ó ti tó wa ná, tá à ní dààmú. Àmọ́ torí pé ẹ̀sìn tí wọ́n fi ń búra fún wa, ẹ̀sìn tán fi ń búra, tán bá ní inshallah mi pé bólúwa bá fẹ́ ni náà. Ìnìtúmọ̀ inshallah. Ẹ̀sìn méjèèjì tán fi ń búra, tán fi ń darí wa nílùú yìí, ẹ̀sìn tó máa ń tí ò ní action ni. Ẹni bá fi Ṣàngó búra, tó búra èké, kò ní pẹ́ tolúkòso fi dá lóhùn. Ẹ bá fi Ògún búra, lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa dá lóhùn. Ẹ bá wa ṣe débi wípé wọ́n incorporate ẹ̀ tó fi jẹ́ wípé wọ́n mọ̀ fi búra náà fún wa tán bá fẹ́ darí wa nílùú Nàìjíríà. Nǹkan tẹ́mi fẹ́ fi àfikún rẹ̀ tí mo fi wá nìyẹn sà. Ọlọ́run máa fún yín ṣe. Àwọn náà bẹ́ẹ̀ sọ yìí náà wọ́n ń gbọ́ báyìí. Àwọn tó dẹ̀ súnmọ́ presidency wọ́n súnmọ́ everybody wọ́n ti ń gbọ́ báyìí, so wọ́n máa fi yé wọn pé next president wa àbí táwọn ọ̀dọ́ bá fẹ́ búra báyìí kàn fi Ògún Ṣàngó, kàn fi Ògún sí Ṣàngó, kàn fi búra. Ká máa fún yín ṣe o. Bible àti Kùránì scam iná fi ń gbá wa, iná fi ń kówó wa lórí òkun. Tí ẹ̀yin yá bá ti mọ wọ́n fi lọ sí hajj, wọ́n lọ sí hajj 10 million 50 million láti lọ sí hajj. Kí ló special? Kí nìkan tó wà bẹ́ẹ̀? Owó wa iná wọ́n sì kó àwọn tí ò ní lárí, àwọn tí pé wọ́n ní owó, àwọn tó yẹ kán fowó kan fi lọ dá wọn lóko òwò kí wọ́n máa fi ṣàǹfààní, wọ́n wá lọ mú wọn lábúlé, wọ́n nìkan lọ sí Mẹ́kà. Tán bá wá dé láti Mẹ́kà tó wọ́n tún máa padà lọ mọ́ robì. Ẹ̀dẹ̀ kówó iyebíye, owó tẹ jí tẹ̀ lè kó pamọ́. Tó Ọlọ́run fún wa ṣe délẹ̀ o, láàjẹ́ ká nílùú wa gbà lọ́wọ́ wọn o. Ẹ ṣe gan yàrá. Tẹ́mi fẹ́ ṣe àfikún ní ẹsẹ̀. Tẹ́yìn ìyá bá ti ń jí, á yìí sì fún wa láti tètè gba ilẹ̀ Yorùbá wa. Ìtòrí ẹ̀yà rẹ̀ máa ń kọ́ sílé kéwú pé ẹ̀fẹ́ kọ́mọ kéwú. Inú ilé kéwú kò sí ẹ̀kọ́ ń bẹ̀. Ilé kéwú tẹ̀ ń kọ́ àwọn ọmọ lọ, wọn ò lè fi ṣe anything láyé yìí. Ẹbí wọn léèrè pé after 9 years ilé kéwú, kí náà fẹ́ fi ilé kéwú yẹn ṣe? Certificate wòlímọ̀ tí wọ́n ṣe, níbo náà lè fẹ́ mú un lọ tó máa fi ṣe nǹkan kan. Igi ìṣáná wọn lè fi ṣe, kò sí. Ẹ wá ní pé wọ́n fẹ́ kọ́ wọn mọ Ọlọ́run fi lọ ń kéwú. Ṣé tí wọn bá kéwú ṣé wọn ò ní mọ Ọlọ́run tó dá wọn ni? Ṣé tí wọn bá kéwú wọn ní mọ́rà láti fi gbélé ayé ni? Ẹ̀kọ́ tó wà nínú fánì kan ó tó ṣe ayé láì bẹ̀rẹ̀ ní tìmọ̀ láyé yìí nípa ìjọmọlúàbí tó wà nínú ẹ̀, torí pé wọ́n ti wá gbé Kùránì wá àti dá ogun ẹ̀. Ìníbẹ̀rù, ìnífẹ̀ẹ́ àtọ́wá nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́ rẹ, mi ò ní ro ibi sí ẹ, ò ní ro ibi sí mi, a sì mọ gbé àlàáfíà, ìgbésí ayé wo ò ní mú fura dání. Bẹ́ẹ̀ni, ẹ ṣe gan yàrá. Ọlọ́run fún yín ṣe délẹ̀, ẹ ṣe gan. Ẹ pẹ̀lẹ́ ìyá wa, ṣàríyá kẹ́ ẹ tó lọ mà, ẹ jọ ṣé ẹ ṣì ń lọ sí mọ́sálásí, ẹ ṣì ń gbàwẹ̀? Èmi ò kí ń ṣe Muslim, Christian ni mí, ṣùgbọ́n ìdílé tí wọ́n ti bí mi, nínú ìdílé mi ìdílé tó ti bọ́ bí ìyá mi, ilé abọ̀rìṣà ni wọ́n pè wọ́n. A ní eégún méjì níbẹ̀ ní ìdílé tó ti bí ìyá mi. Ìdílé tó ti bí mi, ìdílé tó ti bí mi gangan. Ṣé mọ̀ pé Christianity tí ẹ ń ṣe yẹn, ṣé mọ̀ àwọn ọ̀rọ̀ tó ẹ mọ̀ pé ó tako ìbọ̀rìṣà pátápátá, ṣé mọ̀ pé ẹ lè máa ṣe Christianity gẹ́gẹ́ tó máa lọ sí ilé. Ok, ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín. Ṣé tí mo fẹ́ sọ ní ìdílé bàbá mi, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló pé ní ìdílé bàbá mi. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó pé ní ìdílé bàbá mi, gbogbo àwọn tí wọ́n sì bí, bóyá bẹ́yìn ṣe wá sí kẹ́ ẹ jẹ́ ìmọ̀le, kí ẹlòmíì bẹ́ẹ̀ kó jẹ́ ìgbàgbọ́, kémi jẹ́ abọ̀rìṣà, òrìṣà ni mò ń bọ. Ọmọ mi àtọmọ yín ò gbúdọ̀ mọ̀ ṣe papọ̀. Tí n bá sọdún abọ̀rìṣà mi, o ò gbúdọ̀ sọ pé torí pé o jẹ́ ìmọ̀le pé o ò ní wá sílé mi wá bá mi sọdún. Tó bá ń sọdún ìmọ̀le tí wọ́n gbà nìyẹn, má bà ẹ̀sìn mi jẹ́, mi ní bà ẹ̀sìn ẹ jẹ́. Má bà tèmi jẹ́, mi ní bà tiẹ̀ jẹ́. Lọ́dọ̀ wa bó ṣe rí nìyẹn.
tó bá di ọjọ́ tá à ń lọ sí Gálílì nígbà tá a wà ní kékeré tá à ń lọ sí Gálílì àtọmọ mùsùlùmí àtọmọ bẹ́ẹ̀ ni eléégún àwa náà aṣọ kan nígbà náà tá ni à ń wọ́n bọ̀ dà fún tá wa. a kéré tá à ń dàgbà bá ṣe di pórí nìyà kan fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo so nǹkan yẹn the ti thing change bẹ́ẹ̀ mi ṣe báyìí wá yìí ó ti change ó ti now change. ṣe rí ẹni tí ò bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ èmi tèmi tó bá dásìkò ọdún eégún mi nínú oṣù kẹfà màá lọ sílé ọdún eégún tí mi ò bá lè lọ ní tí n bá fẹ́ fi ránṣẹ́ màá fi ránṣẹ́ fi ẹni tó ṣe pé eégún ló ń ṣe bẹ́ẹ̀ ni màá fi ránṣẹ́ sí mo nífẹ̀ẹ́ rẹ̀ ó ń ṣe mo nífẹ̀ẹ́ màá lọ nú ilé ẹ̀ màá jẹun níbẹ̀ màá ṣe náà tó bá fún mi ní nǹkan wípé àbúrò mi gba eléyìí ìyọ́nú àwọn àgbà lélẹ́yìí fi sọ́wọ́ fepo sí Tọ́lá foyin sí Tọ́lá fiyọ̀ sí Tọ́lá màá gbà pẹ̀lú dúkan pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni ojú ọ̀nà kan lè máa ti ń sẹ́tìmẹ̀ jọ torí pé kí ẹ̀sìn kan tó dé ayé kí ẹ̀sìn kan tó dé ayé ní orílẹ̀ ẹ̀sìn Yorùbá báyìí àbáláyé ló àwọn wà ẹ̀sìn níbẹ̀ wọ̀nyí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀sìn wọn wọn ò gbà bẹ́ẹ̀ ẹ̀sìn àbáláyé àwọn làwọn kan tó bàbá dẹ̀ wa ń ṣe kí wọ́n àwọn tó kan gbé tó dẹ̀ wà kìrìsìtẹ́nì nínú àti ìwé mùsùlùmù wọn wá so kí ló wá àwọn dé kan tó torí wà pé nínú bàbá mi ìwé wá wọn gba kìrìsìtẹ́nì tí màá sọ pé ẹni tó sẹ̀sìn àbáláyé kò bá mi tán mọ́ àbí tó bẹ́ẹ̀ ń ni ṣe yẹn bàbá mi ìjọ tí ó kú ó mọ̀ pé òun máa kú inú rẹ̀ ló Ògún ni àtẹ̀gùn nǹkan tó ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ìlú ló mọ̀ wípé èèyàn gidi a sì ń jẹ àǹfààní rẹ̀ di èmi ó sì ti kú ní ìsìnkí ó tọ́ lọ bí 50 years ẹ ṣe gan ṣe rí gbogbo àwọn tó ń a ṣe sì ń báyìí jẹ náà àǹfààní ẹ̀ kò kùránì dẹ̀ sí náà kírísítẹ́nì kò ṣe mùsùlùmí abọ̀rìṣà ni. ẹ ṣeun gan mà ẹ ṣeun gan mà. ìyá wa Ọmọ́wùnmí àyìn main attraction síbẹ̀ Ọmọ́wùnmí ẹ tọ́ máìkì. Alẹ́ sà, ẹ kàrẹ́. ẹ kalẹ̀ ok hello, ẹ̀rọ àṣà iṣẹ́ o, ẹ kú sí ọpọlọ yín ò ní dàrú o. Bẹ́ẹ̀ ṣe ń tọ́ wa sọ́nà sójú ọ̀nà tó tọ́, Ọlọ́run á máa tọ́ yín sọ́nà. Ṣé ẹ rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Christian ni mí láti lè and ibi tán dẹ̀ bí mi sí nìyẹn, so ẹ̀sìn yẹn ni mo gbàgbọ́. So nígbà tí mo wá marry, ó wá jẹ́ Muslim ni mo fẹ́. So mo wá máa ń yọ́ lọ sí church. Nígbà tó wá di òru ọjọ́ kan ló bá pè mí ló bá ní òun ò fẹ́ bí mo ṣe ń yọ kó àwọn ọmọ òun lọ sí church kí n gba ẹ̀sìn mùsùlùmí nítorí mo mọ̀ pé ẹ̀sìn òun nìyẹn tẹ́lẹ̀ kí n tó fẹ́ òun mo ṣáà gbà sí lẹ́nu mo ṣáà di muslim yẹn débi pé èmi gan mo fẹ́ sọ pé mo tún wá gbàgbọ́ ju àwọn tó ti wà ń bẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So bí mo ṣe wá ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó wá ń jẹ́ káyéfì fún mi pé torí tí wọ́n bá ń preach ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní mosque wa wọ́n bá sọ nínú wọ́n bá ka àyà kan nínú alukuran àbí wọ́n sọ nǹkan kan bíi arabic nínú alukuran kì í ṣe gbogbo ọlọ́mọ àkíngbá alukuran lọ sí mosque lẹ́yìn àáfà wa nìkan ló ní. So tó bá dẹ̀ túmọ̀ ẹ̀ ìtumọ̀ tó máa ń sọ bí ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ ni. So bó ṣe wá di pé àwọn nǹkan tá máa ń kà nú ẹ̀ àwọn àyà tá máa ń gbọ́ nú ẹ̀ yẹn ó ti wá kì wá ń ṣe nǹkan tí wọ́n ń sọ fún wa yẹn ni ó wà ń bẹ̀ yẹn òun ló wá ń yà mí lẹ́nu. Kódà báyìí àti muslim àti christian báyìí mo ti ti fi gbogbo ẹ̀ lẹ̀ báyìí mo ti dá wà. Nínú ìdílé wa dẹ̀ iyèméjì la máa ń bọ ṣùgbọ́n ọ̀làjú kò jẹ́ ká lè bọ òòṣà yẹn mọ́ débi pé òòṣà yẹn gan affect wa táwa gan mọ̀. So nǹkan tí mo wá fẹ́ jẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí nísìnyí pé ṣé àti christian àti mùsùlùmí kò ń ṣe ẹ̀sìn tó yẹ ká gbàgbọ́ rárá ni ṣé òòṣà ìdílé tẹ́nì kankan bọ yẹn ṣé òun lẹ̀sìn ó yẹ ká máa ṣe ìbéèrè mi nìyẹn. alright ẹ ṣe àti christian àti muslim méjèèjì àṣà aláṣà ni àwa kọ́ la ní. ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run lódùmarè tó dá wa kò lẹ́sìn ó fún oníkálukú ní àṣà àti ìṣe tiẹ̀ so kò sí iná kankan kò sálùjọ náà kankan kò sí heaven kankan bí kankan nǹkan tí wọ́n ń ṣe ń lé yín òun ni kẹ́ máa ṣe ẹ rí i pé a lot of people ni wọ́n ní problem báyìí wọ́n máa lọ máa gbàdúrà ṣọ́ọ̀ṣì wọ́n máa lọ gbàdúrà mosque irọ́ lásán ni they are only wasting their times. ilé wọn gangan torí pé nǹkan tó ń ṣe ń lé wọn tí wọ́n kọ̀ tó ń fi ilẹ̀ òun ló ń fìyà jẹ lòmíì tí ó mọ̀ so ìmọ̀ràn mi ni pé everybody padà sí ìdí nǹkan tó ń ṣe it is our identity it is who we are tẹ́ ẹ bá lọ ń ṣe kìrìsìtẹ́nì nǹkan ní nǹkan lẹ èèyàn lọ ń wo kókó mógún ológun nǹkan tí yóò kì í ṣe tèèyàn lèèyàn ń pera ẹ̀ èèyàn ń wọ aṣọ aláṣọ ó ń wọ̀ sọ́run ara ẹ̀ so téèyàn báyẹn ti wọ aṣọ aláṣọ sọ́run ara ẹ̀ bó pẹ́ títí ó máa di ẹni yẹn wọ́n ní tí omi bá pẹ́ lẹ́nu títí á ditọ́ tí ewé bá pẹ́ lára ọṣẹ àdọ̀ṣẹ so wọ́n kàn fẹ́ colonize wa pẹ̀lú culture ìlú mi ká lè di tiwọn á lè rọrùn fún wọn láti gbalẹ̀ wa our strength our power it is in our tradition root wa yẹn gangan ibẹ̀ ló wà so islam tẹ́rí yẹn irọ́ ni christianity irọ́ ni ọkọ yẹn náà tó bá pọ́n sí ń ṣe islam wọ́n lè join one b àbá wọn sọ̀rọ̀. láti túta àwọn fúnra ara wọn gan náà pè mí lórí fóònù torí wọn kì í wálé ní gbogbo ìgbà wọn máa ń lọ ibiṣẹ́ wọn pè mí ìyá lágbájá má kó àwọn ọmọ mi lọ sí ilé kéwú mọ́ ọ́n má dẹ̀ kó àwọn ọmọ mi lọ sí mọ́sìkì mọ́ ọ́n ìwọ fúnra rẹ̀ gan mi fẹ́ kó kírun mọ́
wọn á kí ló ṣẹlẹ̀ kí ló dé èmi ò tẹ̀ mọ̀ pọ́n ti ń gbọ́ àwọn kinní yìí torí mi ò tiẹ̀ sí ní gbogbo láyìn báyìí mi ò tiẹ̀ ń wọlé sí TikTok gan kí n kàn ṣe post kí n jáde ni mi ń lọ sí live báyìí ló ní kí n lọ follow MS Baba kí n máa gbọ́ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ tó bí mi náà ṣe wá ń gbọ́ ọ̀rọ̀ yẹn láti last week sí kódà mo ní abájọ tẹ́ fi sọ pé kí n má lọ sí mosque mọ́ kódà báyìí mo ṣe báyìí sọ̀rọ̀ àtàwọn àtẹ̀mí àtọkọ mi àlọ́ sẹ́ni ìwé má ṣe wà báyìí a ṣe wà láàjì ara wa báyìí àfẹ́ ọlọ́run á jẹ́ kó yọ síbi tó dáa àgbèsí ayọ̀ lá máa bá bọ̀ mí. àṣẹṣẹ rí nǹkan kan ò lè ṣe anybody tá a bá ṣe nǹkan kan ò lè ṣe wá iṣẹ́ ni ká ṣe tá a bá lọ ń tọ́ àwọn ọmọ wa gan ní títọ́ ta ló ń fẹ̀sì tán wọ ọpọlọ wọn nílé ìrònú dáadáa. Now mo fẹ́ kí àwọn èèyàn mọ kínní a lot of people ni ó ti wá sí inbox mi ló máa drop message tí máa fẹ́ reply máa rí pé ó ti block mi so àwọn èèyàn ti block mi gan àmọ́ the only help tí a kàn need lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ mo dẹ̀ rí pé in fact inú mi gan dùn mo rí àwọn èèyàn tí wọ́n ń post àwọn videos wa mo dẹ̀ ń repost mo dẹ̀ ń follow everybody tí n bá ti bá pàdé mo ń repost bá ti bá pàdé má dẹ̀ follow ẹni yẹn ṣe ra àwọn tó block wa yẹn tẹ́yìn bá ń post ẹ̀ wọ́n tún máa bá pàdé ń bò mí nǹkan tẹ́ ẹ̀ kàn need láti ṣe tí video yẹn máa fi dàbí new video tó máa fi trend òun ni pé ẹ lè rọra gbé bóyá fọ́tò yín tàbí kẹ́ ẹ wá nǹkan kan kẹ́ ẹ gbé sí kó kàn tún jẹ́ kí video yẹn kó yàtọ̀ sí original video tí mo post ṣe rí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ó tún máa trend so àwọn tí wọn ò bá pàdé wọn á lè bá pàdé ẹ gbọ́ táwọn afáyín sọ pé ẹ gbọ́dọ̀ kàgbákò àwọn ọmọ yẹn o tẹ́ bá ti kàgbákò wọn báyìí tẹ́ bá fi lè bá wọn sọ̀rọ̀ because kò sí ọni tó bá jẹ́ ọmọ ọkọ tó jẹ́ ọmọ Yorùbá tó tọ́ o tá bá bá sọ̀rọ̀ tá a fún lẹ́rìí alọ́lé alọ́run tó bá lọ research tó bá bá bẹ́ẹ̀ á fi Islam lẹ̀ so fear wọn gangan ní pé let us do everything láti block page àwọn MS kò gbọ́dọ̀ gbọ́ MS kò gbọ́dọ̀ gbá comp kò gbọ́dọ̀ gbọ́ anybody bọ́n ṣe rí pé rò ń pọ̀ ní orí íńtánẹ́ẹ̀tì yẹn ó máa ń dùn wọn gan ibi èrò àwọn wípé wọ́n máa ń pọ̀ sí ni ó ń dùn wọn gan so ẹ jẹ́ kí a máa share ẹ yẹ ká help àwọn èèyàn wa tí wọ́n ti block wa láti tú wọn lẹ̀ so ẹ ṣe. ẹ ṣe sà nǹkan tó tẹ̀sí wọ́n yà mí lẹ́nu ni pé gbogbo àwọn súrà tó máa ń kà tó máa ń ké táwọn náà máa ké tá máa ṣe àmínà is a story so gbogbo ẹ̀ ló mú tẹwa nǹkan tó wọ́n ń jà story ni gbogbo kìíní kò sí nínú àlùkùrán tó jẹ́ nǹkan bíi àdúrà irú kí lorúkọ kúlẹ̀ aláwù tí ẹ sọ yẹn sí kábàǹkà a máa ṣe àmínà wọn kà fókù gbogbo ẹ̀rọ kan mi ní pé bóyá wọ́n ṣàṣà fókù pé ẹ̀kọ́ náà bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ o kó rọrùn wọ o kó ṣe gbá kó ṣàbọ̀ nígbà tẹ wá sọ ìtumọ̀ ẹ̀ ó wá ń jẹ́ káyọ̀ fífún mi kí ṣé èso ìtumọ̀ kúlẹ̀ aláwù rẹ̀ àdéhùn máa ṣe àmínà kó papọ̀ mọ́ kéèyàn òkú tó ti kú so gbogbo yẹn gan lásán bó tẹ̀ mórí fọ́ mi kí ìṣe ṣe kankan báyìí kí wàá lè ṣe ilé wa òun ni máa padà sí. àti ìka Quran débi kankan náà ẹ rí bí mo ṣe ń ka tú Quran yẹn tí mò ń ka tó fi sọ̀kalẹ̀ ìtumọ̀ ẹ̀ ó ń dùn wọn gan wọn ò wò pé and that is the best thing òun ló máa jẹ́ kí Quran yẹn gangan kó yé àwọn èèyàn òun ló fi ń yé wọn so Quran màá sì máa tún ìkọ̀kọ̀ tí mo tún wá jẹ́ káyèfì fún mi nígbà tí mo wà pẹ̀lú yín mà. ẹ̀sà ìkọ̀kọ̀ tó tún wá jẹ́ káyèfì fún mi kó tó di pé mo má rí ó náwọn challenges kan tí mo face bí kí n máa láwọn alákan tó ti yẹ ń sábà so wọ́n wá mú mi lọ sí ọ̀dọ̀ àfáà kan ìyẹn mo sí mi wá mú mi lọ sọ́dọ̀ àfáà kan gbà yẹn wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi wá ní pé ọkọ ọ̀run ni mo ní wípé àwọn máa ṣe iṣẹ́ àwọn máa lé ọkọ ọ̀run yẹn jìnnà sí mi so nǹkan tí mo wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé fúnra mi ni mo wá lọ ra ẹdìyẹ yẹn o so nígbà tí mo wá ra ẹdìyẹ yẹn wọ́n sọ fún mi lọ́jọ́ yẹn pé àwọn máa ké àwọn àyà kan sínú ẹdìyẹ yẹn pé ẹdìyẹ yẹn máa kú mọ́ mi lọ́wọ́ wípé tẹ́dìyẹ yẹn bá kú mọ́ mi lọ́wọ́ pé àwọn ti ṣẹ́gun pé mo ti ṣẹ́gun kinní yẹn pé ṣùgbọ́n tẹ́dìyẹ yẹn ò bá kú tá a jẹ́ pé mi ò tí ì rí ogun yẹn ṣẹ́ nìyẹn bọ́ níyàlẹ́nu ní ọjọ́ yẹn wọ́n wá mẹ́dìyẹ yẹn àfáà yẹn wá mẹ́dìyẹ yẹn fún mi pé kí n fi sí orí mi àwọn àfáà kan náà wá jókòó bíi mẹ́ta but mi ì mọ nǹkan tó ń ké o torí wọn ò fi Yorùbá ké èdè náà fi lárúbáwá náà fi ń ké èmi náà ṣáà ń ṣe àmì but níyàlẹ́nu Ọlọ́run ẹdìyẹ yẹn wá kú so mo wá wò pé ṣé inú Kùránì ti ka kinní yẹn ni àbí báwo torí kò sí anything bí ìṣẹ́gun nínú Kùránì yẹn gbogbo nǹkan tó wà nínú Kùránì ni ẹ lọ pa ẹ pa wọn ẹ gé wọn bí ogun ni kò sí nǹkan tí wọn máa. ẹ jẹ́ kí n bí kinní kan ẹ sọ pé ẹ gbé ẹ̀jẹ̀ yẹn sórí ṣẹ́yìn rí wọn ṣe ẹ wo nǹkan tó ń ṣe fẹ́ẹ̀tì yẹn nígbà tí wọ́n ń ka kinní yẹn. ó ṣe wọ́pọ̀ sí ọwọ́ mi lẹ́dí yẹn wà ó wà lórí mi orí mi mo gbé ó wà lọ́wọ́ yín ẹ wá gbé sórí yín ẹ bọ ẹ ò lè rí wọn ẹ lè rí nǹkan tó ń ṣe náà. wọ́n jókòó wọ́n ké kiri ọwọ́ mi lẹ́dí yẹn wà. so wọ́n ṣe nǹkan fún kinní yẹn ṣẹ́gẹ̀ ẹ bá wọn kẹ́yìn kan dá ẹ bá wa round up torí mo ní kọ́ abẹ́nilé ẹ̀ lè continue ẹ bá wa round up ẹ ṣe mà. ìyá ọ̀pọ̀lọpọ̀ ohun wà tó lè fi pé adìyẹ tó dẹ̀ máa kú ìyẹn ò lè ọ̀rọ̀ mẹ́ta péré ni wọ́n ti ń sá tẹ̀sí náà tó fẹ́ sọ kò dẹ̀ many way dẹ̀ wà tán lè pè tán lè fi pé adìyẹ tó gbogbo kéwù tó ń kà yẹn
Arab level lásán ni irọ́ bàbá ńlá irọ́ lásán ni. So ọlọ́run kọ́ ni káàdì ẹ̀ kú ni o káàdì ẹ̀ kú o àmọ́ ọlọ́run àbá yín ṣe oògùn tí tó ti bá yín lọ ìyẹn ti bá àwọn àfáà lọ nìyẹn ṣùgbọ́n Islam àti àwọn ẹ̀sìn tó kù irọ́ lásán ni kò sí ẹnìkan báyìí tó nílò ẹ̀sìn bí kò ṣe ká máa ṣe dáadáa níbi tí a bá wà ká pa òfin ìlú wa mọ́ ká dẹ̀ máa ṣe dáadáa sí àwọn níbọ̀ wa ká ṣe dáadáa sí gbogbo àwọn èèyàn tí wọ́n súnmọ́ wa ká dẹ̀ máa hu ìwà tó tọ́ ní àwùjọ ohun tá a lè fi gbé ilé ayé nìyẹn o ẹ ṣe ìyá wa Ọmọ́wùmí ogun tó ti ṣẹ́ láyé yín kò ní padà gbérí mọ́ ogun Islam tó ti ṣẹ́ láyé ẹ̀yin àtọkọ àtọmọ yín Olódùmarè ò ní jẹ́ kó gbé yín mọ́ ṣe ni Allah máa ọba aṣini lọ́nà a máa túbọ̀ sì yín lọ́nà sí Olódùmarè àwa fi ní mọ ọ̀nà òtítọ́ ẹ ṣe. SRB Sebo ẹ káalẹ́ o salamu alaikum. Mo dáhùn ẹ káalẹ́. Ya salamu alaikum. Mo ní ìbéèrè ni o. Mo sálámà náà yẹ kẹ́ sì dá mi lóhùn. Salamu alaikum. Ṣàwámà ló kú. Mo ní ìbéèrè. À ń gbọ́ ìbéèrè wa tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wa ó gbọ́dọ̀ jẹ́ nípa Islam Saudi Arabia Quran Anabi Ramadan. Tó wà ń gbọ́ yín. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹni kò sí Islam yìí pé Islam kí wọ́n fi ń jagun gbalẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni ara ọ̀rọ̀ tá a sọ nìyẹn. Ẹni Islam ẹni Islam pé ẹ̀sìn tí pé kì í ṣe ẹ̀sìn. No a sọ pé kì í ṣe ẹ̀sìn. MS Baba sọ pé wọ́n fẹ́ mọ ẹ̀sìn. A ní pé ẹ̀sìn òfò ẹ̀sìn àdánù ni ẹ̀sìn tó mú ìpayín kékeré wá bá ni tó mú ìnira àti ìbànújẹ́ wá bá ibi tó bá ti wọ̀ kò síbi tí Islam wọ̀ tí ìfọkànbalẹ̀ wà ń bẹ̀ àwọn kan tá a sọ nìyẹn pẹ̀lú ẹ̀rí dẹ̀ ni. Ok ẹ wá tún sọ pé Islam tẹ́yìn bá fẹ́ mọ ẹ̀sìn yẹn nínú kílẹ̀ ti pé ṣé ẹ̀ ń gbọ́ mi ẹni nínú ìran èèyàn náà lèyẹn ti máa mọ ẹ̀sìn yẹn àti wípé nísìnyí Yorùbá ni wá wípé inú Yorùbá la ti máa mọ ẹ̀sìn wa. Now ìbéèrè tí mo fẹ́ béèrè gẹ́gẹ́ ni pé báwo ni a ti máa mọ ẹ̀sìn wa nínú Yorùbá yẹn gẹ́gẹ́. Kí ni àǹfààní ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá? Ṣé mọ̀ pé àǹfààní ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Nǹkan márùn-ún tí ẹ̀sìn Islam ti ṣe fún wa nílẹ̀ Yorùbá tí a ní tẹ́lẹ̀. Kí n dárúkọ nǹkan márùn-ún. Tí Islam ti ṣe fún wa nílẹ̀ Yorùbá tí ò sí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tẹ́ pé Islam ló mú wa tó ta lẹ́ ń jàǹfààní ẹ̀dùn ní olónìí. Tẹ́ pé Islam ló mú wa. Àkọ́kọ́ nǹkan tí Islam mú wa fún wa Islam ló kọ́kọ́ mú humanity wá fún wa. Àkọ́kọ́. Ká ṣe dáadáa láàrin ara wa ká fẹ́ràn ọmọlàkejì wa ká fẹ́ràn alábàágbé wa. Ẹ ṣe àṣàn Islam ló mú wa fún wa. Humanity kejì nǹkan. Ẹlẹ́ẹ̀kejì tí Islam mú wa fún wa tẹ́ pé kò sí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Islam ló mú mo bọ̀ ẹ má bínú mo ṣe nǹkan ni. Ẹ lè máa ṣe nǹkan nígbà táwọn sọ̀rọ̀ Islam lọ́wọ́ náà ẹyọ kan lẹ́sìn dárúkọ humanity ká fẹ́ràn ara wa. Èkejì ṣe fẹ́ lọ wo ChatGPT ni. Èkejì márùn-ún la ní kẹsọ. Èkejì Islam ló jẹ́ ká mọ̀ pé tí a bá ṣe Islam ojú wa ó là sí gbogbo nǹkan tí tó dúdú tí àwọn babaláwa ti ṣe kọjá tó jẹ́ pé wọ́n ti tako òfin Allah. Islam ló jẹ́ ká mọ̀ pé ẹbọ ṣíṣe o ní ilẹ̀ Yorùbá o. Ẹ má ká lọ ẹbí Islam ló jẹ́ ká mọ̀. òun ló jẹ́ káwọn ló mú wa kúrò ní ojú dúdú. Ìkẹta ńkọ́. Pé ojú dúdú Islam ló jẹ́ ká mọ̀. Ìkẹta ni pé Islam ló jẹ́ kó yé wa pé ilẹ̀ Yorùbá o gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá pátá
yàtọ̀ sí àṣà wa tó jẹ́ àṣà wa tó da tó bá òfin Islam mu wípé bóyá ká mọ jẹrẹ ni níṣẹ́ ni ká mọ ṣe nǹkan tí ò tọ́ ká mọ ṣe sìnẹ́ ká mọ pààyàn Islam ló jẹ́ ká mọ̀ pé ọ̀dà ká mọ fi èèyàn rúbọ Islam ló jẹ́ ká mọ̀ pé ọ̀dà. Kẹrin. Nǹkan tí Islam tún mú wá fún wa. Èyí tẹ̀ ń gbọ́ mi. Mo ń gbọ́ yín yékéyéké bá mi. À ń gbọ́ yín, à ń gbádùn yín gan. Islam ló jẹ́ kó yé wa pé sẹ́mọ̀ nílẹ̀ Yorùbá tí àwọn Yorùbá tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní Olúwa Elédùmarè àbí báwo ni wọ́n ṣe máa sọ àìdùnnú. Àbí bẹ́ẹ̀ ni àmọ́. Islam jẹ́ ká mọ̀ pé kò sí ẹnì kẹ́kẹ́ tó jẹ́ Olúwa Elédùmarè àyàfi Ọlọ́run Allah. Bẹ́ẹ̀ ni Islam náà ló sọ Islam yìí. ló jẹ́ ká mọ̀. Ó di mẹ́rin ẹ̀karùn-ún kọ́. Ìkarùn-ún ni pé Islam jẹ́ ká mọ̀ pé tá a bá ṣe Islam tá a bá gbà fún Ọlọ́run bá Allah àti òjíṣẹ́ rẹ̀ àní Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ pátápátá. Islam jẹ́ ká mọ̀ pé tá a sì gbà fún Al-Quran tá a sì gbà fún kitabu wa sunnah. Islam jẹ́ ká mọ̀ pé àwa la jèrè tó bá jẹ́ ọ̀gbìn àlìkìyámà. Ó sì jẹ́ ká mọ̀ pé ọjọ́ àjíǹde ń bẹ sí ọjọ́ ọ̀gbìn àlìkìyámà. Ẹ ṣé bá mi, nǹkan dáadáa ní Islam. Ẹ jẹ́ bá wa ṣábàbá yìí látẹ̀wọ́. Nǹkan gidi ni Islam yẹn mú wá fún wọn ní ìlú wo nílùú yín sá ní ilẹ̀ Yorùbá? Ṣakí nílùú àwọn bàbá wa Àkànbí Ọlọ́ba. So torí gbogbo kan tẹ́ ẹ sọ yìí wọn mú wá sí ìkálẹ̀ lọ́dọ̀ wa. Ó jọ pé wọ́n mú wá sí Ṣakí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi humanity yẹn. Ṣé ẹ lè fún wa ní ẹ̀rí láti inú Kùránì ibi tí Islam ti mú humanity wá pé ká fẹ́ràn Kristẹni, ká fẹ́ràn àwọn ẹlẹ́bọ tó wà ní sàkání wa, ká ṣe ìfẹ́ràn fún wọn, ká ní humanity feelings towards wọn. Ẹ fún wa ní ẹ̀rí kan láti inú Quran àti Hadith níbi tí Islam ti mú irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá. Tó ní ẹ fẹ́ràn ẹnìkejì yín o gẹ́gẹ́ bí ara yín o, gbogbo àwọn Kristẹni tó wà ní sàkání yín, àwọn ẹlẹ́bọ tó wà ní sàkání yín, ẹ máa fẹ́ràn wọn nítorí pé ènìyàn ni wọ́n, ìjẹ́ ọmọ ènìyàn dẹ̀ ṣe pàtàkì. Ẹ mú ẹ̀rí kan péré wá láti inú Quran àbí Hadith ló sọ bẹ́ẹ̀. Ẹni sọ̀rọ̀ kò sí rí gbogbo tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ rẹ̀ pátápátá Ọlọ́run sọ pé ká hate ẹnì kẹ̀kẹ́. Even to the extent Ọlọ́run sọ pé gbogbo ẹni tí ó bá ti gbọ́ titi yín o tí ò ṣe ohun tí Ọlọ́run ti sọ fún Ànábì nínú tí ò ṣe ohun tèmi Ànábì gbé rin wọn wípé kò jíṣẹ́ fún wọn mọ́ bá wọn jà o fi wọ́n lẹ̀ èmi àti wọn ní ẹlẹ́jọ́. A ní kẹ́ fún wa lẹ́rìí láti inú Kùránì. Ẹ mọ̀ pé ti béèrè ìbéèrè lọ́wọ́ mi. Àwa ti gbà yín gbọ́ bọ̀tá fẹ́ rí ẹ̀rí tẹ̀sán. A fẹ́ rí ẹ̀rí láti inú Kùránì. Kí àwọn lè kàn ká lè kà jáde fáwọn èèyàn wa kán lè gbọ́n tí Allah sọ. Èmi tẹ́mi wà bá yín sọ̀rọ̀ yìí èmi ò múra irú kẹ́ mẹ́rin wá. No, ó lè sọ̀rọ̀ sílẹ̀ ní kó má mẹ́rin wá náà ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí. Ẹni sùúrù ẹ̀kẹ́ ọ̀dà sáàdì àwẹ̀ sọ nǹkan ó ti pẹ̀lú ìfẹ́ inú ìlẹ̀ mọ́ bá yín sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú. Ó ti sọ nǹkan pẹ̀lú ìfẹ́ inú o. Ó ti sọ nǹkan pẹ̀lú ìfẹ́ inú o. Nǹkan tẹ́ ń sọ yẹn láti mẹ́rin wá kẹ́ tó lọ o. Tí mo bá fẹ́ mọ sí ẹni sùúrù tí mo bá fẹ́ mọ sí àdìsí fún yín nísìn ó ti yín àbí mo fẹ́ mọ sí Kúránì fún yín nǹkan tí mo gbọ́dọ̀ farabalẹ̀ wò fún yín kì í ṣe kí kẹ́ mọ sí Kúránì àbí kẹ́ mọ sọ pé lè sin gbogbo ẹ̀ làwa ní lọ́wọ́ ń bí. So ibi tó bá ti sọ̀hún tó bá tẹ̀ dárúkọ àyà yẹn gan lásán tó ọ̀ka lásán á lọ wá síta á gbé síta fún yín báyìí tẹ́ ẹ wò. ẹni sùn ìbéèrè tí mo bí dá mi lóhùn. Àfa ẹ lọ mú báàsì nǹkan tẹ́ sọ nísìnyí wá ká lè gbẹ̀rí ẹ̀jẹ̀ pé òótọ́ ni tẹ́ sọ. dágbẹ́rì ká mọ̀ pé lóòótọ́ ní Islam mú nǹkan wọ̀nyẹn. So wà á lè gbẹ̀rí ẹ̀jẹ̀ kò jẹ́ pé ìparọ́ fún wa bíbá yìí níta tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn. Tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ní sẹ́bà fígbẹ́ ìparọ́ fún wa ni kò jẹ́ dábẹ́. Ẹ farabalẹ̀ ẹ sá farabalẹ̀ èmi ni mo wá béèrè lọ́wọ́ yín. Bàbá ní ẹ ti sọ̀rọ̀ kalẹ̀ ẹ mẹ́rin tẹ̀sán wá. ṣe nílẹ̀rí tẹ̀lé máa wá síbi tẹ́ bá sọ pé Islam mẹ́lẹ̀ wá àwọn bàbá yín kan ń Ṣakí wọ́n ń pààyàn rúbọ wọ́n sọ pé wọ́n ń ṣe zìnà lẹ́rìí. Àfà SRB.
sẹ́rí èmi bí ní ìbéèrè bọ̀ ẹ̀ dá mi lóhùn. àáfà ẹ mú ẹja ẹ̀rí sáà wá ẹ ẹ̀yin bí mú mi ní ẹ̀rí ìbéèrè mo tẹsán dẹ̀ ti fún nísìnyí yín wá ẹ béèrè béèrè márùn ẹni kì í sọ nǹkan márùn ìntẹ ẹsẹ ẹyọ kan nínú ẹni márùn kì ẹ í sọ mẹ́rin nǹkan ẹyọ kan wá márùn mo ti ẹyọ sọ péré fún yín ẹ wá mú ẹ̀rí ẹyọ kan wá ọmọ ká ẹ̀rí fún ẹ̀ ẹ̀rí wá farabalẹ̀ ló márùn tẹ list yẹn. ẹ̀yin humanity tẹ dárúkọ yẹn ẹ mú ẹ̀rí ẹ̀ wá pé tó bá aláwo dá yín lójú oníkábà lóòótọ́ kìrìsìtẹ́nì ṣe o kábẹ́ ẹlẹ́bọ ṣe o ẹ mú ẹ̀rí ẹ̀ wá ẹ̀yin bàbá ti rí ẹ̀rí ẹ̀ a ẹ máa ṣáà larí dùn mọ́kàbá. kí n tó dá yín lóhùn ẹja sáà ẹ̀yin kọ́ dá mi gbogbo ilé ṣe ti rí bọ́n ṣe máa ń parọ́ fún wa nìyẹn o àwọn àfáà yẹn wọ́n ń parọ́ pé àlọ́ ṣe lè mọ́mọ́dù ṣe lè irọ́ náà ń pa fún wa o tẹ bá tẹ̀lé wọn ẹ tẹ̀lé ẹnu ni o ẹni kan lọ mú ẹ̀rí tó bá sọ wá ẹ fún sọ yín béèrè wọn bá preach fún yín ní anywhere ẹni kan lọ fún yín ní ẹ̀rí tó sọ yẹn ẹni kan fún yín ní Quran verse ẹni kan fún yín ní hadith ṣé ẹ ẹ gbọ́ gba sí Google wò kẹka ní èdè Yorùbá ṣé ẹ gbọ́ kẹka ní èdè English tó yé yín irọ́ ni wọ́n ń fi ẹ Quran dá dẹ̀ bá mi fún wa lóhùn tí mo bí yín wọ́n kàn ti ẹ̀ ń fún wa ní ṣé mo lamba àtijọ́ yìí ni for the past 50 years tí mo bí Nigerian yẹn lamba ni wọ́n tí fún mo wa bí ẹ yẹn ti gbọ́ ilé náà tó sọ yín sí báyìí wọn ò ní ẹ̀rí o tẹ̀ra yín jẹ ọmọ Yorùbá ẹ jí o àáfà ọmọ SRB Yorùbá ẹ jí o. ṣé àṣàsí lè ran Prophet Muhammad? kẹ kú bẹ́ẹ̀ tẹ gbọ́ àáfà SRB ẹ ti ṣé rí wọ́n wọn lè ṣàṣànà bí mọ̀mọ́ kò ṣe? ṣe ẹ ti rí wọn ó ti gbogbo lọ. ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrì ẹ ti rí wọn èèwọ̀ náà ń pa fún wa o Muhammadu ṣe báyìí Muhammadu ṣe báyìí irọ́ ni mo gbé o irọ́ pátá ẹni kan mẹ́rin ẹ̀ wá tó bá ti ní pé ìgbà tí Muhammadu ń lọ ó ṣe báyìí ẹni kan mẹ́rin ẹ̀ wá fún yín ẹ béèrè ẹ̀rí lọ́wọ́ wọn kò bá jẹ́ àfa mọ́díkàsì kò bá jẹ́ mudiru kò bá jẹ́ ẹgbẹ̀rún ẹnìkan lọ́wọ́ níbo la tún já sí i wọ́n ṣàṣànà bí mọ̀mọ́ ó ràn sẹ́yìn ò mọ̀ ni wọ́n ṣàṣànà bí mọ̀mọ́ ó ràn ó wà nù ìwé tí wọ́n gbàgbọ́ ó wà nù sọ yìí Buhari wọ́n ṣàṣì ó ràn ó bẹ̀rẹ̀ sí ní wí kọ̀tọ̀kọ̀tọ̀ so nǹkan tẹ́yà sí ń bí léèrè nìyẹn pé ṣé àṣàṣì yẹ kó ran ẹni tí Ọlọ́run ránṣẹ́ Adéwálé Akẹ́yìndé Gbẹ̀gbọ́n. ẹ̀gbọ́n bo ẹ̀gbọ́n àdúgbò mẹ́fà ni àṣàsí yẹn fi wà lára ẹ̀ 6 months. Exactly. jùbìrìlì kẹrì kò dẹ̀ mú fásì wá kò dẹ̀ wò sàn ó ń wò ràn Allah náà ń wò ràn ẹ̀yin tẹ́ bá sì kú nẹ́ẹ̀sì Islam ẹ kúrò ń bẹ́ẹ̀ o ẹ̀sìn òfò ní o lórí búkúrò ṣe Islam o àwa ń pariwo fún yín ní ìsìn báyìí ẹ gbowó fún wa o àgbà kan ní ọwọ́ yín o but a fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kí wọ́n jí kí wọ́n dìde kó ní kálukú lórí ẹ̀ nǹkan tó máa ṣe ẹ̀ lárí mọ́lẹ̀ fà láà kò mọ̀ yín rí o kò mọ̀ yín rí o wọ́n ti wá ìnù àjù. Allah ò mọ̀ yín rí o tó bá dé Allah máa gba ọmọ Sáwọ́dí Arabia Allah kò mọ̀ yín rí o Muhammadu ò mọ̀ yín rí o. bẹ́ẹ̀ni ibo ló wá sá lọ ó sì kú padà wá kárí náà. Bàbá àgbàlagbà kò mọ̀ anything ẹ jẹ́ kí n play kankan fún yín nísìnyí báyìí ẹ gbogbo dé má bínú ẹ kí n park báyìí n fẹ́ kẹ́ wo background yìí. Ànábì mọ̀mọ́ ó tún máa ń bá àwọn ìyàwó ẹ̀sùn pẹ̀lú nǹkan oṣù. ìyẹn kálá o. ẹ̀rí wà fún ọ̀rọ̀ tí mò ń sọ kò sọ́dọ̀ tí màá sọ tí ó sẹ́rì fún ó tún máa ń bá àwọn ìyàwó ẹ̀sùn pẹ̀lú nǹkan oṣù. tí Muhammadu tún yan jáde wọ́n máa ń fi ọwọ́ ṣí spam kúrò lára aṣọ ẹni ó tún máa ń dà sára níbi tó ya wèrè dé. gbogbo ilé ẹ wo gbogbo ilé ẹ bú ìtẹ̀jọ́ gbogbo ilé ẹ wo background yìí background ìkan nínú àwọn tí ó jẹ́ relative wa ni tí mo wá lọ sí background yìí ní ìlú lọ́nlọ́nlọ́n ẹ bá zoom background yìí ẹ rí kí wọ́n kọ kéwù kan sí ara ẹ̀ wọ́n kọ alif ba ta síbi sàárè yẹn ẹ bá lè mọ̀ pé ẹni tó kú yìí ó mùsùlùmí ni ó dẹ̀ kù sínú ìsìlámù ni so wọ́n wá fẹ́ kọ kéwù sí ara sàárè ẹ̀ wọ́n wá lọ ń kọ bí a b c kẹ́ bá lè mọ̀ pé a gba ìsìlámù yìí láì nímọ̀ pàpà yàrá àtọ̀ wọ́n ti believe pé àwọn ti kọ kéwù sí ara sàárè yìí wọ́n ti believe pé àwọn ti kọ ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ wọlé fàtọ́ gbà pé sí ara sàárè yìí wọ́n wá kọ alif ba ta sa síbi sàárè onísàárè láti fi indicate pé o mùsùlùmí ni so ìtumọ̀ náà jẹ́ pé a b c a b d síbi sàárè ẹ̀dá èèyàn tó dẹ̀ rò bá pé àwọn ti kọ kéwú sí ara ẹ̀ kẹfà pé ẹni tí bàbá yìí bí àtàwọn ọmọ ẹ̀ wọ́n máa believe pé àwọn wà ní ẹ̀sìn tó dáa ẹ̀ pé àwọn tó gbẹ̀sìn yìí wọn ò nímọ̀ nípa rárá àtọ́ wọn ò mọ̀ nípa ẹ̀ ọkọ̀ tí ẹ̀ gba ìsìlámù yẹn pé ẹ gbà ṣègbè àṣìlọ́ náà ni kẹ́ni ẹ bá mú ìṣẹ̀jọ́
ṣèdí pé àsìn lọ́hùn náà ni ṣèbá àsìn lọ́hùn ni ṣèbá àwọn àsìn ọlọ́run kọ́lẹ̀ sí o. We collect this religion out of ignorance. A ò mọ̀ nípa àtọ̀ kọ́ máa kọ A B C síbi sàárè èèyàn tó ti kú nípa pé àwọn rò pé àwọn ń kọ kéwú sáré. So àwọn tí wọ́n gbà sí nígbà kìíní àná bí bàbá mẹ́ta mẹ́rin márùn mẹ́fà sẹ́yìn wọ́n ọmọ tó gbà o. Àwa tí wọ́n wá business lẹ́nìí làwa wá tu wò pé kí ni wọ́n gbà lánàá. Ẹja tu wò òun làwa tu wò nísìnyí là ń bá ìgbẹ́ ìdín yàmàyàmá ń bẹ̀ nísìnyí báyìí àwọn sọ fún ẹ̀yin èèyàn ẹ jí o ẹ lọ ka Kùránì ní èdè Lárúbáwá ní èdè Yorùbá àbí English kó ba lè yé yín. Mo wo program kan lẹ́nìí mo post program kan lẹ́nìí ẹnìyẹn kírun pẹ̀lú èdè ìlú wọn bí àwọn ìlú mi náà kì í ṣe Yorùbá ó ní Allahu kìíní kan but ó wá lo èdè ìlú wọn ló fi kírun yẹn. Ọmọ Saudi láti ṣe fídíò lórí fídíò pé no ànábì wa ò ní ká kírun báyìí o gbúdọ̀ lo Lárúbáwá fi kírun ni. Ìhun tẹ́ ń kí ní èdè Lárúbáwá ẹ fi ń bọ ṣìgìdì Allah ni ẹ fi ń bọ ṣìgìdì Allah ni. Tí wọ́n bá parọ́ ànábì wa ní pé màálù tá à ń jẹ lé ní nílẹ̀ Yorùbá ẹgbọ́n rẹ̀ dà o ẹ tẹ́láìkì bọ̀kọ̀tọ̀ tẹ́láìkì abọ́dì tẹ́láìkì ẹ̀fùkù ṣàkì gbogbo ẹ̀ màálù tí wọ́n ń pa nílẹ̀ Nàìjíríà lẹ́ni àwọn mùsùlùmí ló ń pa. Tẹ́ bá lọ gbọ́ àwọn tó ń ta ẹran mìíràn ń kàṣùwá they are all Muslim. Kí wọ́n tó pa ẹran yìí wọ́n máa pe orúkọ Allah sí fi rúbọ fún Allah. Wọ́n máa pe Allahu Akbar sí wọ́n máa fi màálù yẹn fi rúbọ fún Allah. Ẹ̀yin dẹ̀yìn yẹn ẹ̀yìn dẹ̀ gbé màálù ẹ̀ máa jẹ. Ọpọlọ yín wá ń dọ̀ if ọpọlọ yín ó wá ń dọ̀ if because ẹ ti ń jẹ ètùtù tí wọ́n fi màálù ṣe fún Allah every day. Kò dẹ̀ sí pé máa pẹran ní abatíọ̀ àbílẹ̀ níwẹ̀ àwọn mọ́là àwọn alájì alájà náà wà ń díẹ̀. Ẹ lè bá Christian nídìí màálù o nídìí abatíọ̀ o. Ẹ lè bá Christian nídìí àwọn tó pa màálù o. They are all Muslims. And before they kill the cow, they will say Allahu Akbar láti fi rúbọ fún Allah. Tẹ́ bá pẹran léyà náà ẹ fi rúbọ fún Allah. Tẹ́ bá sin òkú ẹ mú orí ẹ kọ sí Kaaba wọ́n á kírun sí lára ẹ fi rúbọ fún Allah. So gbogbo Yorùbá gbogbo nǹkan báyìí la gbọ́dọ̀ wipe off kúrò nínú àṣà tiwa. Ẹ avoid màálù ẹ má like ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ kò sí nǹkan tó ṣe fún yàn ó da. Ẹlẹ́dẹ̀ ó da ẹja da ẹdìyẹ da ògúnfe tiwa ó da ẹ máa jẹ ẹ avoid màálù ẹ jẹ́ káwọn Fúlàní máa kó màálù wọn lọ. Wọ́n tún bá màálù sùn ẹ máa wo fídíò ẹ wá káàkiri wọ́n ń bá sùn tán fún màálù dọ́gì láwọn Fúlàní ẹ dẹ̀ pàápàá fún yín ẹ jẹ. So aláàmọ ẹ gbọgbọ abósókè. ẹ wo ògo Morkas ti wà níbi iṣẹ́ rẹ ni ẹni tó wà níbi òun ló represent gbogbo Morkas lágége and I'm very sure bẹ́ẹ̀ ni yóò lè sá lọ láíláí. Ẹ béèrè bàbá aláyége kí bàbá pẹ́ fún wa bàbá dáadáa ni wọ́n àwọn ọmọ wọn ò ní disappoint wọn bàbá gan mọ̀ nípa bánabi ṣe jalè bó ṣe jí pátá bó ṣe já sí ò lójú ogun gbogbo kan yẹn bàbá náà mọ̀ bàbá dẹ̀ ti ń sọ fún wọn nípa àwọn àdìtì yìí ó pé yà ibi tí Muhammadu ti jalè tó ti rẹ́pù èèyàn tó ti ṣe gbogbo kan wọ̀nyí pé ká lọ yọ ó ṣùgbọ́n wọn ò gbọ́ àwọn ọmọ Morkas àwọn ti rí gbogbo nǹkan yìí wọ́n mọ gbogbo òótọ́ yìí àfi tẹ́pẹ́ ẹni tó bá pẹ́ kò gbọ́rọ̀ sí bàbá aláyége lẹ́nu nìkan lọmọ Morkas tó máa wá sókè ta ni pé nǹkan tá à ń sọ òun ṣe nǹkan kan ṣojú ọ̀nà bàbá mi ògo Morkas ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ kú àwẹ̀ ẹ kú òǹgbẹ o àmì àṣẹ o. Ẹ má bínú ọ gẹ́gẹ́ kí kó tó di pé mi á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ kan tí kejì mo fẹ́ sọ náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ń gbèsè lọ kódà fún ìgbà tó máa mìtì ní program yìí ni wọ́n á kódà ìsìn gbọ́n yẹn. Number one thing is that dábàá ní àná bíbí pátá ó ṣe kíní ó jalè. Ibẹ̀ kọ́ làwa ń lọ lónìí ibi àti kọjá bẹ́ẹ̀ ibi mi tọ́pìkì mi là wà. Nígbà tó tún gbogbo mùsùlùmí pátápátá ni ṣùgbọ́n ìdí òsì ní ti máa ní pé lọ́jọ́ kìíní àná bàtà náà bá ń sọ fún àwọn Quran ó ní wal qalami wa ma yasturun ó ní ma anta bi ni'mati rabbika bi majnun nígbà táwọn kan pè ní wèrè wọn ni ó ti ya wèrè ó ṣe kíní kan ó ṣe wúlò kan Ọlọ́run á sọ fún pé wal qalami wa ma yasturun Ọlọ́run ni mo fi gègé mi yìí mo fi búra àti gbogbo nǹkan sọ nípa rẹ̀ ma anta bi ni'mati rabbika bi majnun àkọ́kọ́ ni pé gbogbo oore tọ́lọ́run bá ṣe fún Ọlọ́run bá sọ pé òfin ṣe wèrè. So bàbá ọ̀rọ̀ ni pé Allah ò fi gègé búra. Àbí kí lẹ sọ yẹn? Gègé tó fi búra yẹn sẹ́ńtẹ̀ ni. So Allah ò fi báírò búra. Ẹ gbọ́ mi n ṣàlàyé nǹkan fún yín nínú ọ̀rọ̀ báírò yẹn. Àbí ìwé. Báírò yẹn ló fi kọ gbogbo ètò ayé pátápátá láti. So Allah wá fi báírò búra. Ẹ gbọ́ mi wà ló kọ́ ìtọ́nà bá fi búra gbogbo tó bá dá. Àfà ẹ máa lo Allah ni à ń sọ̀rọ̀ ń bí mo ní so Allah ò fi
kí làlá ò fi búra ń sìn ẹ súnmọ́ mic àbí kẹyọ fún yẹn kò ní bluetooth àbí earpiece tó wà ká lè gbọ́ra wa yé clearly ẹ jọ ṣé ẹ̀ ń gbọ́ mi? àti ń gbọ́ yín bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé ìgbà tó náà máa búra Allah àtúntàlà tó fi búra púpọ̀ níbi kan ó fi oòrùn tó dá fúnra lára rẹ̀ ó fi búra. ẹ dúró náà bàbá ẹ ní sùúrù ẹ dẹ̀ sọ pé ẹni ló dá oòrùn ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ búra nǹkan tá a bá gbà pé ó ju èèyàn lọ òun la máa fi ń búra a lè fi bàbá èèyàn búra kí mo fi bàbá mi búra mo fi ẹlẹ́dàá ìyá mi búra mo fi kinní kan búra mi ò lè fi pé kí n sọ. Benili àgbọ́mọ̀ network àfàṣẹ wà ń bẹ̀. nígbà àwọn ọmọ àpẹẹrẹ yín. ok ẹ jọ torí níbi táwọn láti ń búra yìí nǹkan yẹ kan péré ó ti tó àwọn 1300 ló wà lọ́wọ́ wà báyìí àǹfà Quran chapter 92 verse 3 aláàfin kìíní kan búra ń bẹ̀ yẹn ṣé ẹ lè kà á fún wa Quran chapter àbí kí n bá yín gbé jáde Quran chapter 92 suratul Al-Layl verse 3 ṣé ẹ ní Quran lọ́dọ̀ suratul Al-Layl bẹ́ẹ̀ ni Al-Layl wàléèlì ìsáyà gíṣà àbí bá mi pè suratul Layl òun náà ni Al-Layl lẹ́yìn lẹ́wọ̀n suratul Layl òun náà ni Al-Layl mọ́ ni so anyway suratul Layl Allah tó fi kíní kan búra ń bẹ̀ yẹn ní verse 3 ẹjọ́ ẹ ṣàlàyé fáwọn 1300 kí ló fi búra ń bẹ̀. Ọlọ́run ní wà lóye ìdá àyàgbéṣà. ok ó ní mo fi ọlọ́ba ní nítorí. Allah ẹ yé lu Ọlọ́run Allah. tí Allah bá fẹ́ búra. ó yá ẹ máa tú kíní yẹn sẹ́ẹ̀. tí Allah bá fẹ́ búra. ẹ má wọrí ẹ tú àwọn àyà yẹn wàléèlì ìsáyà gíṣà kí ló kọ́kọ́ fi búra ń bẹ̀ yẹn kí ni Allah fi búra ń bẹ̀ yẹn. tó bá ní agbára Ọlọ́run Allah bá fẹ́ búra. mi ò ní the explanation sir mi sì ní kẹ́ ẹ ṣàlàyé ẹ jẹ́ ká tú àyà yìí fáwọn èèyàn 1300 ló wà ń bì wàléèlì ìsáyà gíṣà kí ló fi búra ń bẹ̀ yẹn. nígbà tó bá da dúdú ẹ̀ tó bá da búra. Allah ẹ̀yin èèyàn wa Allah fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú wánà hari ìzátajàlá kí ló tún fi búra ń bẹ̀ yẹn. Allah tún fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n ó tún fi búra ibi táwa ń lọ ládé yìí. wà mọ́ ń kà láàkà ó sọ pé kí ni ẹ̀ka. ó wá ní wà máa khalaqa zakara wal unsa. gbogbo tọ́lọ̀ wá dá ẹ̀ nínú ọkùnrin àtobìnrin. irọ́ ẹ tú dáadáa nǹkan tó wà ń bẹ̀ kọ́ nìyẹn ìfàmọ́ geography ṣe wà ń bẹ̀ ẹ tú dáadáa ẹ tú kí nìyẹn kí ló wà ń bẹ̀. wọ́n ní wà máa khalaqa zakara gbogbo tọ́lọ̀ bá dá nínú ọkùnrin ni o. Emut ó dùn mí pé ìfàmọ́ geography ṣọ́ọ̀tì sun ní ẹ̀yin èèyàn wa ẹ lọ wò fún ara yín. máa jí wọn máa dá yín lóhùn sí máa jí wọn. tó bá ti sùn ẹ fún wọn lẹ tó bá ẹ̀yin èèyàn ẹ lọ wò fún ara yín Quran chapter 92 verse 3 àti kọ́kọ́ ka verse 1 Allah ó ń fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra Allah verse 2 ó fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n ó fi búra tó túmọ̀ sí pé Allah kọ́ ló dá àwọn nǹkan yìí ṣé wá rí verse 3 Allah wá sọ pé Allah ó tún fi ẹni tí ó dá akọ àti abo ó tún fi búra ẹni tó dá àwọn èèyàn tó dá ọkùnrin àti obìnrin èmi ń sọ fún yín pé Allah ò dá nǹkan kan ẹ̀yin èèyàn wa ọkọ̀ scope wa ni. ok ìfàmọ́ geography ọ̀tọ̀ mike sìn. ẹdúró náà ẹ ṣàlàyé nǹkan fún yín sẹ. ẹ má ṣàlàyé wa òun gbálàyé ń bì àwọn gbogbo kìíní ti wà lákọsílẹ̀ ó ti tú gbogbo ẹ̀ a ò fẹ́ gbọ́ anything tẹ́yìn àáfàá kan fẹ́ sọ. yes anyway ẹ̀yin èèyàn wa ó dùn mí pé èmi ṣáà máa béèrè question mi lọ́wọ́ yín torí Benili ti bọ́lẹ̀ a kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá gbogbo wa mọ̀ pé nǹkan tó bá ju ni lọ òun ni a máa ok Benili náà sì wà sálẹ̀ àgbọ́lẹ̀ kan yẹn nǹkan tó bá ju ni lọ òun la máa fi ń búra cheget Allah ó fi alẹ́ búra Allah kọ́ ló dá alẹ́ òun kọ́ ló dá ọ̀sán òun kọ́ ló dá ìyálẹ̀ta òun kọ́ ó kàn ṣẹ́rí gbogbo kìíní yẹn kílèmù ní pé èmi mo dá eléyìí èmi mo dé eléyìí kílèmù lásán ni anybody ló lè kílèmù wípé òun lòun dá èrè lásán ni Allah vasiri Allah wá ń fi ẹni tí ó dá akọ àti abo fi ń búra Allah kọ́ ló dá akọ àtàbò ẹ bá tún débò mí nínú Quran Allah tún fi olúwa ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn fi ń búra tó túmọ̀ sí pé Allah mọ̀ pé àwọn olúwa kan tún wà níbì kan tó tún ju òun lọ so
Benili, ẹ continue pẹ̀lú Yeah. ìbéèrè tẹ́ béèrè pẹ̀lú lọ́wọ́ wọ́n ẹni. ti dé Bami Ogo Marcus ẹ̀jọba àgbẹ̀ ẹnu súnmọ́ Mike dáadáa. Ifá Mo ti ti wà dé níbẹ̀ sà. Benili. Yes sir. No, ẹ mọ̀ bọ̀. Aka Quran chapter 92, àfáà yìí sọ pé ó ń ṣàlàyé ibi sísá láti ń fi nǹkan búra. So àwa wá ń sọ pé Allah Okay. kọ́ ló dá àwọn nǹkan yẹn. So àwa ka Suratul Layl verse 3 verse 1 Allah sọ pé òun fi oòrùn ó fi búra. Ó tún fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú ó fi búra. Ó tún fi ọ̀sán nígbà tí ọ̀sán bá pọ́n ó fi búra. Ìgbà tó wá dé verse 3 nǹkan tó wà níbẹ̀ yẹn nínú Quran òun ni pé Allah fi ẹni tí ó dá akọ Allah ó fi ẹgbọ́n mi dáadáa o Allah fi ẹni tí ó dá akọ àti abo ó fi búra. Mo wá sọ fún àfáà yìí àfáà sọ pé nǹkan tó wà níbẹ̀ kò ní ẹ bá mi wò lọ́dọ̀ yín Suratul Layl. Wa ma khalaqa dhakara wal unsa. Bẹ́ẹ̀ ni Ẹ jẹ́ ká tú fún wa. ó yá Ògo Marcus wọn ní kẹ́tù. Ogo Marcus ó yá. ẹ má mú kó ẹ ní láti mú tùmọ̀ ṣé gbọ́ mi. Bá mi mú tún bá a ti ṣí nílẹ̀ ẹtù ó máa gbé ẹ̀kọ́ wọlé tẹ́ ẹ̀ bá mute tẹ́lómi bá ń sọ̀rọ̀ yìí tá fi máa mute kí ẹ bá wọ́n fi pa yín lẹ́nu mọ́ bọ̀ torí pé kọ́ máa bàbá gbé ẹ̀kọ́ wọlé so ẹ̀yin náà ẹ yọ earpiece fóònù yẹn ẹgbẹ́nu súnmọ́ speaker ká lè máa gbọ́ yín dáadáa gbọ́ yín clearly ẹ jìnnà sí fóònù yẹn. ṣé gbọ́ mi báyìí ó ní Ìyá wàá ti má gbọ́ yín. kàlákọ̀ dákọ̀ tó jẹ́ pé wàá má kàlákọ̀ dákọ̀ nínú tó dá nínú akọ wal unsa àti abo ó sì yà wá fẹ́ kàn sí ní ọ̀rọ̀ rẹ̀ ni. Kí ni ẹni tó ìbáṣe ọ̀rọ̀ yẹn Ṣebí dẹ̀ tí o fi ń bọ̀ lẹ́yìn Ògo Marcus ẹ má bínú. Ṣebí nǹkan tí ó fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé wáwò yẹn mọ̀ pé wáwò àti fòtò ṣomọ tí ń bábọ̀ láti bẹ̀rẹ̀ ni. Ṣé mọ̀ pé kọ́sáàmù ló ń bábọ̀ láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni Ṣé gẹ́tẹ̀ ṣá? àpẹẹrẹ dáadáa. So kílẹ̀ ẹ mọ̀ pé ìgbà tó ti bẹ̀rẹ̀ kọ́sáàmù láti bẹ̀rẹ̀ tó wá débi wà máa ń khalaqa dhakara wal unsa. Ó fi wáwò yẹn so n tó fẹ́ sọ papọ̀ mọ́ ìbúra tó ti ń búbọ̀ láti bẹ̀rẹ̀ ṣé mọ̀ bẹ́ẹ̀ ṣá? Ṣá? Bẹ́ẹ̀ni Kí a lè fẹ́ ṣe fẹ́ bá tún ṣe ni. àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ẹ̀yin náà àfi ẹni tó bá wọn ní. Ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ kí abẹ́yẹn o. Ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ kí abẹ́yẹn o. Èmi béèrè pé ṣe fẹ́ bá tún ṣe. a níbi tẹ̀kíyà yìí a níbi tẹ̀kíyà rárá. mo fẹ́ fọ kí ni mọ̀ o lórí kò ẹ má sẹ́ni ẹ tó lè fọ fúnra rẹ̀. tó tá láà bá ti fọ ọmọ ènìyàn kankan ò lè fọ mọ́ Allah ti Tí mo fọ fẹ́ ọmọ bí ẹ̀ nìyẹn mọ́. bóyá Allah ò mọ̀ kó dẹ̀ tí àbí. ṣé ń gbọ́ mi. Èmi ń gbọ́ yín. ṣé fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ tó wà níbi gbogbo tó ń bá a sọ. Ẹyin kọ́kọ́ bí léèrè ká má máa jiyàn lórí nǹkan tí ò lọ ẹtíkẹ́ẹ̀tì. Wà máa khalaqa dhakara wal unsa. Ṣé bí ó búra pẹ̀lú ẹni tó dá akọ àtabo ni ó fi ẹni tó dá akọ àtabo búra àbí bẹ́ẹ̀ kọ́ ni? àti n tó dá tó jẹ́ akọ àtabo. Ẹ tú láti bẹ̀rẹ̀ ẹ má bínú ẹ má jẹ́ ká dá àwọn èèyàn wa láàmú ẹ tú láti bẹ̀rẹ̀. wà lẹ́yìn ìdá ẹ̀ṣà ọlọ́run ni mo fi ooru nígbà tó bá da dúdú ẹ̀ tó bá dàbòrà àbí Wọ́n náà rí àtẹ̀jẹ̀dà àti ọ̀sán nígbà tó bá ṣe kí n tó bá mọ́lẹ̀ gbò wà máa khalaqa dhakara wal unsa àti nínú tó dá nínú àtàbò. Kí ni túmọ̀ ẹ má bínú kí ni túmọ̀ máa khalaqa ẹni ṣé ẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tẹ̀ tún lẹ́ka yẹn wà má mímọ̀ láti mọ̀ di mọ́ yẹn kí ni túmọ̀ rẹ̀ ẹ lè sọ hàl tó wà láàyè yẹn. Àkọ́kọ́ ni pé ṣé ń gbọ́ mi gbogbo alamọ̀ọ́rù mọ́tò wà kò ń ṣe márùn-ún mọ́ kò dẹ̀ ń ṣe mẹ́jọ mọ́. tó jẹ́ kí n sọ pé ẹ sọ mọ́ mi máa ń túmọ̀ pé artful lásán ni mọ́ mi dẹ̀ máa ń túmọ̀ sí wípé ohun tó ń ṣe ń bẹ̀ ni pé kò ní iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ ara. eléyìí tó wà ń bẹ̀ yẹn máa kí ni. àkọ́kọ́ ni pé mọ́ náfíà ni mọ̀ọ́súlì a máa ń pè ní mọ̀ọ́súlì a máa ń pè ní náfíà wà máa khalaqa dhakara àti tó dá. Ustazu kò sí náfíà ń bẹ̀ mọ̀ọ́súlì ni ìtumọ̀ mọ̀ọ́súlì yẹn rẹ̀ rí owó àwọn ẹ̀ pẹ̀lú mọ́ yẹn kò sí náfíà ẹ má gbọ́ ẹ fàbalẹ̀ ẹ má bínú ẹ mọ̀ pé ń tàjọ kí ni ẹ má bínú ẹ̀tígẹ́tì ẹ má ìka parọ́ fúnra wa torí èyí nǹkan torí ọ̀la ni and then ìtàn máa rí àìtí rẹ̀ gbogbo ń tẹ́ sọ yìí ń ṣe àwọn èèyàn ń gbọ́ and èmi àti yín nìkan kọ́ la lọ sílé kéwú ó ti yé yín so a lè bá àlá àtún kìíní ẹ̀ ṣe ó dẹ̀ perfect ju gbogbo wa lọ ẹ̀tígẹ́tì àwọn àfáà yín tí wọ́n máa ń tú àwọn àfáà wa tí wọ́n máa ń tú wọn tí ì tú bẹ́ẹ̀ ṣe ń tú ìrí ní ti gbogbo ayé ń tú nìyẹn in tó dẹ̀ wà ń bẹ̀ nìyẹn so èyí mọ bí tẹ́ ti rí títún tí yín yìí ẹ̀tígẹ́tì so ẹ má torí pé ẹ fẹ́ ṣe àwíjàre kí tó tán lẹ́nu yín torí àwọn tí wọ́n ń gbọ́ yín ẹ ṣe. kí ló máa ń tú gangan. gbàtẹ́ yẹn sọ pé òun fi alẹ́ búra nígbà tí ó bá daṣọ ìbúra tó bá dúdú biribiri òun fi ọ̀sán búra nígbà tó bá pọ́n ganigani òun búra pẹ̀lú ọba tó dá akọ àti abo ṣé yàtọ̀ wà mẹ́yìn
ẹ̀yin náà ti wá tu láti bẹ̀rẹ̀ ó wá débẹ̀ yẹn ẹ wá fi yàtọ̀ sí aláàgán ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. mo ń bọ̀ ṣe ń gbọ́ ẹ fẹ́ gbọ́ mo mi. ń gbọ́ yín sà. gbogbo kíní tẹ fẹ́ dàrú yìí ibi tí mo fẹ́ tún yẹ̀ yìí gangan àtẹni tó ṣé mo lè dìbà síra mi pé ẹni tó ṣe kíní kí n kàn fi compliment ara mi. Ó dáa nǹkan tẹ́ ẹ̀ ń sọ ẹ má bínú nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa sìn Ògo Mordecai nǹkan tó bá wà nù àyà ní kẹ́ẹ̀tú tó bá tẹ́ ẹ bá sòdodo fún wa tẹ́ ẹ wá sọ fún wa pé ó kàn sọ bẹ́ẹ̀ láti fi compliment ara ẹ̀ ni fine ẹ ṣe sùúrù sà tẹ́ ẹ bá tú nǹkan tó wà níbẹ̀ fún wa tẹ́ ẹ wá sọ fún wa pé ókè o nǹkan tó sọ nìyẹn àmọ́ Allah kàn sọ bẹ́ẹ̀ láti fi compliment ara ẹ̀ ni fine àwa ò ní bá yín jiyàn àwa máa gbà bẹ́ẹ̀ nǹkan táwa kàn ń jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé nǹkan tó wà níbẹ̀ ni wípé Allah ó ń fi ẹni tí ó dá akọ àti abo fi ń búra a dẹ̀ sọ Quran chapter 92 verse 3 ẹ̀yin èèyàn ẹ̀yin náà lè yẹ̀wò fún ara yín àwọn we have over 1,300 here anybody ló lè wo Quran ní Yorùbá wọ́n dẹ̀ lè wo English náà kíní ti wà translated. ok ṣé ń gbọ́ mi. yes. pé ẹni tó dá akọ àtabo níbo ni ọ̀rọ̀ yẹn ní bá ti lọ padà sí. ṣebí ó kàn fi compliment ara ẹ̀ ní nǹkan táwa fẹ́ mọ̀ nìyẹn. tí mo sọ náà nìyẹn. nǹkan ẹ ò sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nǹkan tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ ni pé ó ń búra pẹ̀lú mi mọ bẹ́ẹ̀ ṣe tú bọ̀ bẹ́ẹ̀ ṣe tú kọ́ nìyẹn bọ̀ nísìn ẹ̀yin èèyàn wa àáfà ti ṣàlàyé nǹkan tó wà nù àyà yẹn ni pé Allah ó ń fi ẹni tí ó dá akọ àti abo búra àmọ́ àáfà sọ pé Allah fi ń compliment ara ẹ̀ ní o so mo jẹ́ pé àwọn èèyàn wa tó ń gbọ́ wa ń bì mo mọ̀ pa ní làákàyè dáadáa á ti yé everybody so Benny ẹ continue pẹ̀lú ìbéèrè yín ẹ ṣé. ẹ ṣé bàbá mi so conclusion wa ni pé nílẹ̀ Yorùbá ti wà níbí àmọ́ ti Lárúbáwá o a kì í búra pẹ̀lú nǹkan tí ò jùyàn lọ Yorùbá máa ń pa òwe kan especially níkàlẹ̀ níbi tèmi ti wá wọ́n ní ó ṣe èèwọ̀ bàbá ò kì í sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn mi mọ̀ bí òwe yẹn bá general òwe nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n nílùú tèmi a máa ń sọ pé ó ṣe èèwọ̀ láyé bàbá kan ò ní jẹ́ sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn so ìyẹn ni pé a kì í búra pẹ̀lú nǹkan tá a jù lọ nílẹ̀ Yorùbá so ṣùgbọ́n aláwù pẹ̀lú àwọn ìbúra tó ń ṣe pẹ̀lú báírò pẹ̀lú pẹ́ńsù wọ̀nyí ó ṣọ́ pé àwọn nǹkan wọ̀nyẹn ju aláwù lọ nìyẹn ṣùgbọ́n ìyẹn kọ́ ni àwa sọ níbí mo ti ìbéèrè tí babaláyé gẹ ní sùúrù mo à ń gbọ́ yín. nínú ìsìláàmù náà kò dá kéèyàn máa fi nǹkan tí ó bá kéré sí Ọlọ́run ọba abẹ́ni tíìn tó yàtọ̀ sọ́nà ọba ká máa fi búra àkọ́kọ́ nìyẹn. so ẹni tẹ́ bá Ọlọ́run tó wá ń fi nǹkan ìbúra Ọlọ́run ọba nìkan ló tó láti fi nǹkan tó jù lọ. Allah ní kẹjọ Allah ní kẹ máa lo ẹjọ́. láti gbogbo nǹkan tó bá kéré sí òun ló tó láti fi gbogbo ẹ̀ búra nítorí pé òun náà ló dá tó dẹ̀ ní agbára láwùjọ gbogbo ẹ̀ ló fi máa ń fi búra tàbá lọ wọnú sóra dáadáa tó pọ̀ dáadáa oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló fi búra ó fi oòrùn ó fi gbogbo àsìkò ló fi búra nínú Quran. so ẹja kò níbẹ̀ yẹn bó wù kó fi ẹlẹ́dẹ̀ búra níbi tá à ń lọ ni pé mo fẹ́ kẹ́ bá wa fún wa láwọn nǹkan tuntun tí Muhammadu mú wá sí as Islam tí ò tí ì sí nínú nǹkan táwọn Lárúbáwá ti ń ṣe tẹ́lẹ̀ àbí táwọn kan ti ń ṣe ní agbègbè Lárúbáwá jẹ́ pé Muhammadu ló mú wá sínú Islam tó yàtọ̀ sí nǹkan táwọn èèyàn ti ń ṣe ní Mẹ́kà tẹ́lẹ̀. ẹ ṣe. bàbá wà ní pé àwọn èèyàn ń kírun ní Mẹ́kà tẹ́lẹ̀ tá a mọ irun kíkí wọn ń kí ní Mẹ́kà tẹ́lẹ̀ pé wọn ń kírun ìrun tí Ọlọ́run ṣe ànábì sí mú wá yìí ẹni tó bá kí irun àmọ́ ìládá tó ń bẹ fún nítorí pé ó ń bẹ nínú àwọn òpó Islam. lọ sí kejì ẹjọ irun kò sí irun tẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ wá nínú Kaaba tá a máa ń sọ pé kíní o so nítorí pé Ọlọ́run bá ti sọ pé ajaltum siqayatal hajji wa imaratal masjidil haram kaman amana billah gẹ́gẹ́ báyà ṣe lọ kí má máa waste your time ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ hajj àwọn ìrun pé kíní pé àwọn òun náà ni pé bí wọ́n ń ṣe tọ̀wáf ní Mákà tá a mọ̀ ń sìn tó ń ṣe dìsín. ok continue ẹ̀kẹta ńkọ́. gbogbo àdúrà tó ń ṣe gbogbo everything tó ń ṣe ààwẹ̀ gbígbà ànábì mú wá. ok ó di mẹ́ta. ó ti di mẹ́ta nínú nǹkan tánábì tún mú wa nígbà ayé rẹ̀ tí ò sírú ẹ̀ mọ́ òun náà ni pé ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba. àwọn èèyàn nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tẹ́lẹ̀ ní Mẹ́kà ok. àti oríṣiríṣi nǹkan tí ò márùn la ní kẹ dá márùn nínú kan tí ó mú dé ẹ ṣe. tánábì ti mú dé ó tún mú Al-Qur'an wá
ok ó di márùn ok so ẹ jẹ́ ká mú láti bí zaka ànábì tún mú wá. ẹ jẹ́ ká mú láti bí ìrun kíkí yẹn láti bí àbí ká mú láti bí tàwáàfù yẹn àbí kò síbi tí ò ti dáa. ok ẹ já bẹ̀rẹ̀ láti bí tàwáàfù yẹn tí ṣé ẹ ní ẹ̀rí pé wọn ò tí bẹ̀rẹ̀ sí ní tàwáàfù tẹ́lẹ̀ ní Mẹ́kà kí ànábì ó tó mú dé ṣe lẹ́rìí ẹ fún wa lẹ́rìí láti inú bóyá Kùránì ni o bóyá àdìtì ni o. àkọ́kọ́ ni pé wọn ò tọ́wáfù ní Mọ́kà tẹ́lẹ̀. ẹ fún wa lẹ́rìí láti inú Kùránì àbá àdìtì. ọlọ́run bá sọ fún àánú Quran ó ní àjẹ altum. bàbá ẹ kàn pé àyà yẹn kájọ ká papọ̀. tí bá ṣe máa ṣàṣì ẹ̀ nítorí orí mo ti ń ka àyà yìí lórí. àyà wo ni nínú súrà wo. tó wá ti ní àfà láti Mọ́ríkàs tó wà lẹ́bíṣẹ́ nígbà fáàlẹ́ Yorùbá. ẹ má bà ojú bàbá Aláyége jẹ́ o afẹ́ràn. ẹ bá wa ṣíà ẹ sáwọn àfà yín ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa share fáwọn àfà yín kọ́ máa bọ̀ wá gbọ́ Ògo Mọ́ríkàs wà lókè bí. wọ́n fẹ́ fún wa ní ọ̀rọ̀ àánú Kùránì àfà ẹ bá gbé wá káàkà. ọwọ́ sọ́ọ̀tù Tawba àyà 19 a máa rí ń bẹ̀. ẹ bàbá mi ẹ mẹ́sẹ̀já o. Quran chapter 9 verse 19 àbí. ó ti wà ń bẹ̀. ó ti wà ń bẹ̀ ọ̀bẹ nílé ẹjọ́ bá wa power tap o. ẹ bá wa kà o ẹ bá wa tú. nínú àyà yìí nígbà tí àwọn kan sọ pé àwọn nígbàgbọ́ nínú Ọlọ́run ọba wípé ṣèbáwọn fún àwọn alálàájì lómi mu gbogbo ẹ̀ mọ́ra wọn ní tá a máa fi mọ̀ pé àkọ́kọ́ ni pé wọn ò tí ì máa tiẹ̀ máa ṣe ní tó ń jọmọ́ bẹ̀ pé wọn ò tí ì máa ṣe tawaf. àwọn kan máa ń wá láti nínú àwọn tó ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti wá àwọn tó. Ògo Mọ́ríkàs ẹ má bínú Allah ní kẹ́ máa lò ẹ má ṣe mistake o but ẹ tí ká yá yìí ẹ ṣe ká yá yìí fáwọn èèyàn wa we have over 1-3 yìí ẹ kà fún wọn. kò ní pẹ́ ń ṣàlàyé just read this thing bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ sọ fún wọn ní ìjàlàyé kan kà kájẹ̀ rí point wọn bẹ̀ ó tán. ẹ bá wa kà bá mi ẹ jọ ẹ bá wa kà. ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ibi tí àyà yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀. àyà tẹ ẹ mú wálé lẹ́yìn náà ẹ̀ka. òkè rẹ̀ ni ẹ súnmọ́ sókè díẹ̀ sí àyà látòrí 17 rẹ̀ so ẹ máa lè understand dáadáa látòrí 17 yẹn ni ẹ bẹ̀rẹ̀ látòrí 17 rẹ̀ so ó ní ma kana lil mushrikin ó ní kò tọ́ fáwọn mùṣìríkì àwọn ẹlẹ́bọ à ń yà àmúrù masajidallah pé kọ́ máa ṣe kí ni kọ́ máa rọ́kíká ilé Ọlọ́run ọba. gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ wà fi nari hum khalidun gbogbo àwọn tá a ti ń sọ tẹ́kùn wọn ṣẹbọ yìí o inú náà ni gbogbo wọn máa ṣe kánrin kése sí. ó wá ń sọ bẹ́ẹ̀ lọ pé innama ya'muru masajidallah dájúdájú àwọn tá a wí yìí o innama ya'muru masajidallah man amana billahi wal yawmil akhir ẹni tó bá fẹ́ di pé ó fẹ́ máa rọ kiri ká ilé Ọlọ́run bá ta sọ tó ń ṣe Káàbà yìí o man amana billahi àwọn lẹ́ni tó ṣe kí ni tó nígbàgbọ́ pẹ̀lú Allah wal yawmil akhir àtọjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmà ẹ ṣe tó tún wá ń gbẹ̀mù dúró wà á ta zakat tó tún wá ń yan zakat wà lam yakhsha illa Allah kò wá páyà anybody àyàfọ́ Ọlọ́run bá nìkan fàáta ìka bàbá mi ibi tẹ́ ká dé ìdá ṣé ń gbọ́ Ògo Mọ́ríkàs. ẹ ní sùúrù kí Muhammadu tún sọ ọ̀rọ̀ yẹn ó wá fi ọ̀rọ̀ yẹn stop wọn àbí. kí Muhammadu tún lè sọ pé àwọn mùṣìríkí yẹn àbí àwọn ẹlẹ́bọ yẹn ò lẹ́tọ̀ọ́ láti máa tàwáàfù á jẹ́ pé wọ́n ti ń tàwáàfù lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbẹ̀ yẹn tó wá fi tí àyà yẹn wá sọ̀kalẹ̀ tí Muhammadu wá fi ọ̀rọ̀ yẹn tó fi stop wọn pé ẹ lẹ́tọ̀ọ́ sí right àtó lè sọ pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ó ti ń ṣe nǹkan yẹn ṣùgbọ́n àwọn àgbẹ̀ aráyé ò lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí náà. bọ́ ohun tẹ́ sọ ni pé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí ní tàwáàfù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé Muhammadu ló mú wá. àkọ́kọ́ ni pé tàwáàfù tó ń ṣe yẹn náà ṣé gbogbo àwọn tẹ́rí tó ń tàwáàfù yìí tàbá náà tàwáàfù gbogbo nínú mọ́kàngbà yẹn gbogbo àwọn tó bá fẹ́ nǹkan wọ́n máa ń lọ sí Káàbà yìí ni. lọ bẹ Ọlọ́run bẹ. wọ́n máa lọ ń bẹ Allah wọ́n máa lọ ń bẹ Allah. wọ́n máa lọ síbẹ̀ láti lọ bẹ Ọlọ́run bẹ báwọn fẹ́ nǹkan. wọ́n lọ ń bẹ Allah. tó máa ń tì í lójú ni àfà tó máa ń tì í lójú ni tó bá pè Allah. no alágbèdè ẹ mọ̀ pé èdè Yorùbá ni a gbọ́dọ̀ sọ. rárá wọ́n máa pe Allah Allah là ń pe Allah ló ń kọ sí náà Allah. máa tó kí n lójú ẹ máa pe Allah má wọrí àti ń gbọ́ yín pẹ̀lú Allah tó ti yé yín ẹ continue.
ẹ continue ẹ máa bá rọ̀ lọ. ń tẹ́ sọ ni pé àwọn èèyàn máa ń lọ sí ìdí wọn lọ ń ta wá fún wọn lọ ń tọrọ nǹkan wà lá. láti lọ tọ̀ wá láti lọ tọrọ nǹkan tó fẹ́ láti lọ ṣe kínní so lọ́ fi sọ pé àwọn mùṣìríkí yìí o. ẹ padà ṣàlàyé àwọn wo ló ń lọ sí ìdìbẹ̀ yẹn lọ tawaf. àwọn ẹlẹ́bọ. so that means pé káàbà yẹn ilé ẹbọ ni tẹ́lẹ̀. kò ń ṣe ẹgbọ́n mi o anabi ibrahim ló kọ o kí n ṣàlàyé o anabi ibrahim ló kọ bẹ̀. ìdí tí tabalẹ̀ lọ wọnú Quran a máa rí i pé àwọn ìdí tí a fi mọ̀ pé òun ló kọ bẹ̀ ni pé nígbà tí Ismail. nígbà tí anabi ibrahim kọ yẹn ṣé àwọn ẹlẹ́bọ ló kọ fún àbáwọn wo ló kọ fún. òun kọ pé kọ́lọ́run bá gbà ẹ kì í ṣàlàyé bó ṣe jẹ́ fún yín bẹ́ẹ̀ káyà fún. gbogbo kan ilé àwa mọ̀ ohun tí mo béèrè ni pé àwọn wo ni ibrahim kọ fún. Ibrahim kọ fún gbogbo mùsùlùmí náà fún everybody tó bá ti débẹ̀ ní láti lọ máa bẹ lọ́wọ́ náà ni. àwọn ẹlẹ́bọ yẹn náà mùsùlùmí ni wọ́n. àwọn mùsùlùmí lòun kọ fún ṣùgbọ́n àwọn èèyàn tó máa ń lọ mùsùlùmí mélòó ló wà ní ayé ìgbà Ibrahim. mùsùlùmí wà nígbà ayé Ibrahim àkọ́kọ́ nìyẹn. so àwọn mùsùlùmí yẹn ló lọ ń tà wá fún bẹ́ẹ̀. tó bá nàbí Ibrahim sọ àwọn kan di mùsùlùmí. báwo ni àwọn ẹlẹ́bọ ṣe wá take over táwọn bẹ̀rẹ̀ sí ní tà wá fún. nítorí pé àwọn ẹlẹ́bọ pọ̀ ju àwọn mùsùlùmí lọ ń gbà yẹn. kí làwọn ẹlẹ́bọ wá ń tà wá fún. wọ́n lọ́n máa ń bẹ Ọlọ́run ọba nídìí rẹ̀ ni. Ọlọ́run ọba kọ́ ooo tí Ọlọ́run ọba wà ní tẹ́tí Ọlọ́run ọba alákọ̀ sínú Kùránì tẹ́ ka ni. ọ̀bìnú alákòóso mọ́ra ni pé Ọlọ́run ọba la máa mọ̀ pé tá a bá fẹ́ tún nǹkan ní Yorùbá. Ọlọ́run ọba ò nílé ẹ mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ilé Allah níbẹ̀ yẹn Allah náà dẹ̀ lò pé ilé Allah. vision yẹn ò ní lè bá move forward to get so but ogun babalágége bí a bá wa sọ̀rọ̀. lárúbáwá mò ń sọ ọ́n sì mú máa dọ́pẹ́ Allah àbọ̀tí Yorùbá mò ń sọ tó ká lárúbáwá ni mò ń sọ ọ́n sì. bami ẹ jẹ́ ká máa lo Allahu tó bá gbé Yorùbá lẹ́fẹ́ sọ. ogun babalágége ẹ jẹ́ ká ṣe báyìí ẹ gbọ́dọ̀ ń tóbi. Allahu Akbar. èmi sọ Yorùbá sí yín tó yẹ kẹ́ sọ Yorùbá kẹ́ fi continue. ẹ ṣe sọ pé Allahu Akbar ẹ ṣe sọ pé Allahu Akbar. ìdí tó fà á tó fi rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣe sọ pé Ọlọ́run Akbar. ó yẹ ká continue. báyọ̀ sọ pé ẹgbẹ́ Ọlọ́run tóbi yẹn ẹ ṣe sọ pé Ọlọ́run Akbar. àlàpé ibà tí máa ń ṣe bá nílẹ̀ Yorùbá nìyẹn bọ́ tí máa ń ṣe nù. so kí Ọlọ́run Akbar báyọ̀ correct. ó correct but bá tí máa ń ṣe gangan náà mo sọ pé tábàlẹ́gbà Allahu Akbar la máa tẹnu mọ́. àbí kẹsàn pé Olódùmarè Akbar. ó yá ẹ jẹ́ ká continue. anyway ohun tí mo béèrè lọ́wọ́ yín ni pé ọ̀rọ̀ tẹ́ sọ ni pé àwọn ẹlẹ́bọ máa lọ ń tà wá fún ta ni. àti wọ́n máa ń bẹ Ọlọ́run láàyè yẹn ní nítorí pọ́nmọ́ ìpá ààyè gbígbẹ bí nígbà ok àkọ́ ni pé nínú. mi ò sọ pé a ní kẹ́ máa lo Ọlọ́run yìí ta ni wọ́n lọ ń tà wá fún ní Kaaba. ta ló ẹni tó kọ́ ibi bẹ̀ yẹn ibi tí wọ́n ti máa ń tọ̀ wá fún yẹn ta ló kọ́ bẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. bí ọ̀ràn mi ó lè jẹ́ ọ̀ràn mi yàn ó dẹ̀ lè jẹ́ Ògún. ẹni tó kọ òun ni Ibrahim yẹn ló kọ. mi ò mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ anyway mo tí mo béèrè lọ́wọ́ yín ni pé. ẹ gbọ́dọ̀ mọ àwọn tó kọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe ń béèrè lọ́wọ́ tèmi náà torí mi mọ àwọn tó kọ mo mọ ẹni tó kọ náà. ẹ̀rí wo lẹ ní pé Ibrahim ever dé Mẹ́kà rí. Ismail lọ́jọ́ kọ Ibrahim àti Ismail lọ́jọ́ kọ bẹ́ẹ̀. ẹ̀rí wo lẹ ní outside Islamic tradition. no inú Quran náà ni màá ti mú gbogbo ẹ̀rí mi jáde. ẹ mọ̀ pé ẹ̀rí Jésù wà nínú Bible ó dẹ̀ wà nínú àwọn ìwé míì. kì í tiẹ̀ ṣe Ibrahim gan Abraham ni àwọn ọlọ́mọ tó ti rí Ibrahim tó ọ̀tọ̀ ni Ibrahim ọ̀tọ̀ ni Abraham so ibo ni àwọn ti rí Ibrahim ta ni Ibrahim yẹn àmọ́. àti Ibrahim ṣe bí Ibrahim ṣe àlòkọ Abraham ó kàtà Abraham àti Ibrahim nìkan náà ni ó yá talent tó kọ lọ́dọ̀ tí ní ọ̀dà ilẹ̀ Yorùbá ti ní talent tó kọ bẹ̀yẹn ẹ gbọ́dọ̀ mọ̀ bàtà ẹ ṣe ẹ gbọ́dọ̀ mọ̀ tó kọ bẹ̀yẹn. Lámúrúdù bàbá Odùduwà ló kọ. nínú inú ẹ̀rí wo la ti lè rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sọ. ó wà nínú tíra babalágége. anyway àwàdà nìyẹn o ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ wa lọ àwọn ẹlẹ́bọ lọ ń tà wá fún ta ni. wọ́n lọ ń bẹ Ọlọ́run ní ààyè yẹn ní ìgbà tó mọ̀. Ọlọ́run kọ́ a ní Allah ta làwọn ẹlẹ́bọ lọ ń tà wá fún. wọ́n lọ ń tà wá fún Allah. good that means pé àwọn ẹlẹ́bọ náà ní Mẹ́kà nígbà yẹn wọ́n ti ń tà wá fún Allah kí Muhammadu tó dé àbí. ok ṣé ń gbọ́ mi. bàmí ẹ kàn dáhùn question mi. pé wọ́n lọ ń ṣe kí ni. so àwọn ẹlẹ́bọ náà ti lọ ń tà wá fún Allah kí Muhammadu kó tó bí Muhammadu rárá. bẹ́ẹ̀ni nítorí pé. kí ló dé ní sùúrù kí ló tẹ wá parọ́ pé Muhammadu ló mú tà wá fún wa. ẹdùn náà. ẹ parọ́ ń bẹ̀ yẹn náà nígbà tí mo béèrè lọ́wọ́ ẹgbẹ́ kẹsàn-án àwọn nǹkan tí Muhammadu mú wá sínú Islam tí ò tí ì sí ẹni pé Muhammadu ló mú tà wá fún wa ṣe pé ẹ ti parọ́ ń bẹ̀ yẹn ẹ ní láti apologize fún gbogbo ilé pé ẹ parọ́
ẹ kọ́kọ́ dúró ná tẹ bá fẹ́ Bami, tẹ bá ẹ fẹ́ kọ́kọ́ apologize fún gbogbo ilé pé ẹ parọ́. balance dada yẹ kí n sọ̀rọ̀ náà tẹ bá fẹ́ kó balance dada yẹ kó n sọ̀rọ̀ náà ṣé ń gbọ́ mi Bami, ẹ kọ́kọ́ apologize kẹ́ lè sọ̀rọ̀ yín. ṣé ń gbọ́ mi Kí gbogbo ilé má bínú ṣé ń gbọ́ pé mi. bàbá mi, ẹ kọ́kọ́ apologize fún gbogbo ilé pé ká má bínú ká lè continue ọ̀rọ̀ wa. Rárá ẹ fẹ́ dọ̀rọ̀ yìí Èèyàn mi ò dọ̀rọ̀ rú o, èèyàn 1,300 ló ń gbọ́ yín. rárá sẹ Ẹ dẹ̀ sọ fún àwọn èèyàn yìí pé Muhammadu ló mú tàwáàfù wá. Now at the end of the day báyìí nínú ọ̀rọ̀ yín a rí i pé àwọn ẹlẹ́bọ ti ń tàwáàfù fún Allah ní Kaaba. Ẹ apologize fún gbogbo ilé kẹ́ continue ọ̀rọ̀ yín. ṣàlàyé náà ẹ kì í ṣàlàyé ọ̀rọ̀ Pípé ara ní bùrọ̀dá òní ní kẹ́ má débi tẹ́ fẹ́ lọ. Ẹ apologize fún gbogbo ilé. máa apologize yẹn but ẹ kì í kọ́kọ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà tẹ́ bá ti wá Ẹ gbà apologize náà. Ẹ apologize kẹ́ continue. wọ́n lè apologize náà nítorí pé mo fẹ́ ká lè move on ẹgbọ́n sọ́dọ̀ náà Ká àfa lè move on. ẹ Ẹ dáhùn sọ pé lóhùn ká ẹ má dáhùn bínú. lóhùn ẹ dáhùn lóhùn Kí gbogbo ilé ká má lè move bínú. on. gbogbo ẹgbọ́n tẹ̀ ń dá yìí ẹ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yín níyànjú ni Rárá o, ó gbọ́dọ̀ níyànjú o. bàbá àwọn ẹ fẹ́ kó níyànjú tẹ̀ fẹ́ dẹ̀ dọ̀rọ̀ rú Àní ẹ ní láti ẹ kàn sọ pé ẹ apologize fún gbogbo ilé fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ẹ ti padà kó ọ̀rọ̀ yẹn jẹ pé Muhammadu kọ́ ló mú tàwáàfù wá. báwo bá dé olùkọ́ olùlàdá ìjà ọwọ́ tí mo sọ mi ní sẹ́kù mo sọ bẹ́ẹ̀ mọ̀ mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín tẹ́ bá ti gbà Ẹ má lo tàkíyà fún wa. Ẹ apologize fún gbogbo ilé pé ká má bínú. ọgbọ́n àti Kẹ wá kọ. tẹ́ bá mọ̀ pé níyẹn ẹ gbà Òfin wa níbí ni pé tẹ́ bá ti sọ ọ̀rọ̀ kan tá a bá bẹ́ẹ̀ ẹ máa apologize fún gbogbo àwa tá a wà níbí a dẹ̀ máa continue. ọ̀rọ̀ tí mi sọ kò ń jẹ́ pé èwo ni ẹ ní bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àná ṣe máa gbọ́rọ̀ ṣe fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ náà ṣe fẹ́ gbọ́rọ̀ náà. Àfà àfẹ́ drop yín la ṣe ń try láti Òun la tó yà fẹ́ràn ẹ máa afẹ́ràn gbọ́ Americans gan. bá a ṣe máa ń ṣe níbí téèyàn bá sọ nǹkan kan tá a bá wá rí i pé later ó wá realize pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ gbogbo tẹ má kò sí bínú nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní ẹ má bínú gbogbo tẹ má bínú. ọ̀rọ̀ àwọn ti bẹ̀ wá wọ́n ti ní ká má bínú. ogun Ẹ mẹ́ta sí continue abẹ́ká ọ̀rọ̀ sí yín. ọkùnrin tó pa fún wa gbogbo lé so ẹ dáríjì wọn wọn ti bẹ́ẹ̀ lọ́jọ́ mi. ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín bàbá so ẹ báyìí continue. nísìnyí Ògo Morikas ẹ ṣe sùúrù mò ń bọ̀ bẹ́ẹ̀ nílé ẹ ò mọ̀ tẹ́lẹ̀ wípé wọ́n ti ń tawaf wọ́n ti ń ṣe hajj kí ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù má jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ ò mọ̀ tẹ́lẹ̀ nǹkan tẹ́yìn náà wú tẹ́lẹ̀ ni pé Muhammadu ló mú nǹkan yẹn wá but ní ibí àwa ti jẹ́ kí ẹ mọ̀ wípé nǹkan yẹn wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ mo bẹ́ẹ̀ báyà ni ìfá fúnra mi ẹ ṣe bẹ́ẹ̀ ni sùúrù sà ẹ ṣe Ẹ sùúrù bá sà gbé àdìtì ẹ síta gan. ẹ ṣe mo sùúrù báyà sà ìfá fúnra mi Ògo Morikas ẹ ṣe sùúrù ẹ jọ ẹ má ẹ sọ̀rọ̀ pé yìí fún àmùtù yín àwọn yín tẹ̀ ń gbọ́ wa èmi mo máyà ìfọwọ́ ara mi mo fi máyà tẹ̀ ń sọ yìí wá o. tẹ́ ẹ̀ bá mú àyà yìí wá ẹ dúró Ògo Morikas tẹ́ ẹ̀ bá mú àyà yìí wá àwa náà ní nǹkan tá a máa fún yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti ń tàwáàfù tẹ́lẹ̀ àwa fẹ́ kẹ́yìn mú tọ̀dọ̀ tí yín wá bóyá ó fẹ́ contradict táwa ní lọ́wọ́ but at the end of the day nǹkan tẹ́ ẹ gbé wá ó ń ṣàlàyé wípé wọ́n ti ń ṣe nǹkan yẹn tẹ́lẹ̀ so kò tẹ́ ní tipa tún stress ara wa mọ́ ṣe understand kíní yìí is very simple ẹlẹ́ẹ̀kejì ni wípé Benili wọ́n sọ wípé Muhammadu òun ló mú ìrun kíkí wá àbí Àti débẹ̀ nọ́mbà 2 nìyẹn. èwo iná ẹnì àti fẹ́ kúrò lórí nọ́mbà 1 náà àfẹ́ bọ́ sí nọ́mbà 2 náà. Mi bá ní kàkà àdìtì yẹn fún wọn àdìtì sọ yí àdìtì yẹn fún ó wọn. yá Ká ẹ fi fún wa bákan láti kúrò tiẹ̀. ni. gbogbo tí mo fi rédíò dá mi lójú. Ẹ bá wa gbé síta. láti lọ tọrọ nǹkan tó bá fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá ló fà á tí mo fi sọ statement wípé wọn ò tí ì máa ṣe before then Ọlọ́run ṣe wà níbi kan stop láti máa ṣe nítorí pé kí ni o. àfà ẹ sọ wípé ẹ ṣẹ̀ṣẹ̀ já nígbà lèdè ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but mo fẹ́ sọ kíní kan fún yín bì ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ ti mọ̀ nínú Islam tẹ́ ẹ gbé sórí tẹ́lẹ̀ tí wọ́n ti sọ fún yín tí wọ́n kọ yín lé kíw láti bẹ̀rẹ̀ lágbàá ti bẹ̀rẹ̀ sí kọ́ alif irọ́ ni gbogbo ẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ máa rí òdodo ń bì ní so gbogbo nǹkan tẹ́ ẹ ń sọ pátápátá látàárọ̀ irọ́ ni gbogbo ẹ̀ ó yá o Benili mo ti bá yín gbé sí kọ́ńkà. Ẹ bá ká bàbá wa ms ẹ bá wa ká. Okay, ó ní narrated by Urwa. During the pre-Islamic period of ignorance. Ẹ bá mi sọ. Nígbà tí Islam ó tó dé tí àwọn èèyàn wà nínú àìmọ̀kan. The people used to perform tawaf of the Kaaba naked except the arms. Inú ìhòòhò ni àwọn èèyàn ti ń tàwáàfù níwájú Kaaba àyàfi àwọn hum. So mo rò pé ìyẹn ti yọjú báyẹn. So ẹ kẹ́ lè mọ̀ pé tẹ́ bá mú Quran verse yẹn wá àwa ní ẹ̀rí táwa máa fún yín láti jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá nínú Islam náà ti ń ṣe tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ ló ń ṣe gbogbo nǹkan tẹ́ ti mọ̀ pátápátá tẹ́ gbé sórí báyìí presently tó wà lórí yín báyìí ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù sọyí Buhari nìyẹn náà ṣe bẹ́ẹ̀ rí 1665 ẹ̀rí nọ́mbà ìlókè náà ìwé ẹ̀dẹ̀ wà ń bì so Ògo Morikas gbogbo nǹkan tẹ́ ti mọ̀ nínú Islam tẹ́lẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ipa Allah ni Ọlọ́run irọ́ ni everything irọ́ ni so ayẹ̀ṣẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ tó ń bì so alákọ̀ọ́kọ́
àti jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ jọ kí lẹ́lẹ́kejì Benili gbogbo ẹ má wọrí Ògo Mordecai Benili kí lẹ́lẹ́kejì ìjì ni wọ́n ní pé Muhammadu ló mú ìrun kíkí wá. ó yá kán fún wa lẹ́rìí ìrun náà ká tẹ̀síwájú. àkọ́kọ́ ni pé irun kíkí tẹ́rí yìí tí mo fi sọ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló mú wa kò sí rọ́ńbẹ̀ nítorí pé àkọ́kọ́ ni pé kò sí tẹ́mi lè sọ náà tó lè yí yín lọ́kàn padà ṣùgbọ́n jù tó pé àwọn tó wà ní tó ń gbọ́ ọ̀rọ̀ yín tó jẹ́ pé ó dàbí deceiving tó jẹ́ deceiving tí ó yẹ kó dàbí deceive tara ni òun ló fà á tí mo fi wò pé kí n join life yín. Number 1 ni pé irun kíkí tá a rí yìí kò sẹ́ni tó mú wa ju pé ok o nígbà tó fi mú wa o nígbà táwọn fẹ́ lọ gbà nǹkan wá lọ́dọ̀ Ọlọ́run bá o irun kíkí 5 yìí ló lọ gbà wá tá gbogbo àmọ̀ pé lọ gbà wá. So ẹ̀rí tó sì mú wa pé irun kíkí ó pọ̀ tí ó wà but hadith gangan ló fẹ́ pọ̀ jù òun náà ni pé nínú àwọn hadith kan tánàbà Muhammad ń sọ pé ahabul amal ilallah as-salatu fi awwal waqtiha pé nínú iṣẹ́ tẹ́lọ̀run bá fẹ́ tó fẹ́ràn jùlọ òun náà ni pé kíyàn máa kí irun sí àsìkò rẹ̀ ó wá tí wàá tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan mi. Number 2 inna salata tanha anil fahsha'i wal munkar ìgbà tẹ́lọ̀run bá ń sọ fún àwọn Al-Qur'ani tó nínú àyà kan tó sọ pé inna salata tanha anil fahsha'i wal munkar pé irun kíkí tẹ́rí yìí o a máa kọ̀ wá bàjẹ́ a dẹ̀ máa tún ilé ayé rẹ̀ àti nínú àwọn àyà mi tó yẹ pé gbogbo tí mo ṣe yìí sìn kò sí ìdáde ńlẹ̀ but in tó fi tá a fi mọ̀ pé ìrun kíkí o àtọ̀dọ̀ Ànábì Muhammad làwa ti kọ́ ìrun kíkí direct bọ́ ti ń kírun nìyẹn. Ògo Mordecai ṣé nínú gbogbo ń tẹ̀ka yẹn fún ní táìmù báyẹn kẹ́ fi ṣàlàyé ẹ̀ dáadáa nínú gbogbo ń tẹ̀ka yẹn ibo ló ti jáde pé Muhammadu ló mú ìrun wá bẹ́ẹ̀. pé ibo ló ti jáde pé Ànábì Muhammad ló mú ìrun wá bẹ́ẹ̀. ok now nígbà tá a gbọ́ nínú àwọn ìtàn tó ń ṣe kíso Ànábì Muhammad lọ gbà yín wá ní Isra wal Miraj nígbà tó fi lọ pé ìgbà tó náà bá mi sọ pé asra bí. bàbá ẹ kàn fẹ́ ṣe fún wa ní àyà Kùránì lẹ́ẹ̀kan àbí àyà àdìtì kan ẹ kàn tún pè fún wa pé ká tún ṣí kí gbogbo ayé bá wa rí i pé wọn ò tí ì kírun rí o kí Muhammadu tó mú ìrun dé ló bá tán gbogbo ilé tẹ̀ ń sọ yìí a kì í ṣọmọ Lárúbáwá Agége lẹwà ń bí àwa náà wà ní ilẹ̀ Yorùbá yìí náà ni tó ẹ pè é fún wa kí gbogbo wa jọ kà á kí gbogbo ojú ayé ó rí bá ṣe gbé síta tí gbogbo èèyàn rí kí gbogbo èèyàn náà tún rí. àkọ́kọ́ ni pé hadith ló bá kìyẹn jù. hadith ta ni ṣé Muslim ni ṣé Abu Dawud ni ṣé Anasai ni ṣé ibo ló wà nínú Buhari. òun náà yàrá kó mo sọ fún mi ṣe sí láàrin kankan kalẹ̀ bọ̀ tẹ́ bá lọ wọ́n bẹ́ẹ̀ máa rí dáadáa ńbẹ̀ tó wà gbogbo. wá ní tẹ́ ẹ̀ bá mọ ogun nǹkan ìsọwọ́ ẹ̀ mùsùlùmí. àdìsí lèmi ń kà fún yín lórí yìí o orí mo ti ń kà fún yín o but ṣé. tábà wá fi hàn yín pé wọ́n ti ń kírun before kí Muhammadu tó kírun kọ́ ṣé má gbàgbọ́. mo ń bọ̀ ọ̀nà ẹ̀dùn náà ṣé ń gbọ́ mi ẹ̀dùn náà ṣé ń gbọ́ mi. gbogbo tí mo ń kà fún yín yìí orí mi mo ti ń kà fún yín o àkọ́kọ́ nìyẹn mo há sórí but tí bá ní kẹlẹ́ wọnú pé inú verse báyìí ló wà ń bẹ̀ inú kíní kan báyìí ló wà ń bẹ̀ àkọ́ ni pé mistake lè wà ń bẹ̀ mix up lè wà ń bẹ̀ that's the fact but ẹ mọ̀ pé gbogbo tí mo ń kà fún yín mi ì ṣe. Ogun Agége ṣe ń gbọ́ ẹni sùúrù ohun tá a máa sọ fún yín ni pé a ti sọ fún yín tẹ́lẹ̀ pé gbogbo kan tẹ́ ti kọ́ látòrí alif lórí gbogbo àdìtì tefsir gbogbo kan tán ti kà fún yín létí irọ́ ni gbogbo ẹ̀ ibi láti máa fi òótọ́ mọ̀ yín lẹ́tí máa mọ òótọ́ lónìí so ẹ jẹ́ ṣé ká fún yín ní ẹ̀rí pé wọ́n ti ń kírun kí Muhammadu tún dé ṣé bàmí ms wà ń bẹ̀ yẹn. ẹ jẹ́ kí n gbé ó dàbí lẹ́yìn irun kí wọ́n tún dárúkọ náà. Ramadan náà. wọ́n dárúkọ Ramadan so 2 in 1 ni ẹ̀wọ́n wọ́n tún dárúkọ. ó dàbí even títí mọ́ àlá ẹ jẹ́ kí n gbé Quran yẹn jáde káwá gbé tafsir àbí ẹ jẹ́ kí n gbé tafsir yẹn jáde straight kí wọ́n kà á kan tù so ó máa make sense báyìí. mo fẹ́ bá yín gbé tafsir máa fún yín Quran chapter yẹn so ẹ kà straight. òun rè this Quran chapter 2 verse 62 surah to Baqarah so tafsir Ibn Kathir òun ni mo bá yín gbé síbẹ̀ iṣẹ́ ìlẹ̀ka fún wa Ògo Mordecai. that's number 1. òkè ṣé kí n gbé Quran verse yẹn wá kó lè yé yín. ó yé mi sẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́yìn ok now èmi ò wá rí tán type dáadáa síbẹ̀. ok ẹ rí ok ẹ kí n gbé. Baqarah lélẹ́yìí. ó dàbí tafsir yẹn náà wọn ò rí. mi mo ṣe wà yín sí mi rí dáadáa àti àwọn ẹ̀pà fún yín lókù. àwa ń rí clearly náà. wọn náà wọn ò rí. copy ẹ̀ sọ́ndà comment section so màá lè máa rí. báwo mi fẹ́ copy ẹ̀ sọ́ndà comment section bí báwo.
work now. kò lè work báyẹn náà. bá ní kí n screenshot ẹ̀ báyìí ṣẹ́ ń gbọ́ mi. Ogun Agége bóyá kí Ifámojográfì bá yín máa kà kẹ́yìn máa tú. ó dà pé Ifámojográfì ti sùn. Ifámojográfì ṣe ṣì wà ń bẹ̀. ok ó dà pé wọ́n máa dá yín lóhùn sí wọ́n máa dá yín lóhùn sí wọ́n wọ tọ́ílẹ̀tì. ok tó bá lè bá wa kà á fún wọn so kí Ògo Mọ́ríkàs tú fúnra rẹ̀. Mọ́ríkàs kí ni yóò wẹ́ jù náà ó yẹ kẹ́ lè rí i. Abẹ́ ti pa dátà tẹ̀fẹ́ sá lọ ni. irọ́ ní àfa wà ń bí Ifámojográfì là ń dúró dè. sálọ fún kí ni. òun ni mo like àfa ìyá àwọn àfa tó bá fẹ́ learn báyìí ó máa make sense. Bàbá Aláyége máa ń ká àwọn ọmọ wọn máa ń calm down àwọn ọmọ tó ń kọ́ wọn máa ń ní sùúrù wọn yàtọ̀ sáwọn alárùú kìíní yẹn wọn máa ń kọ́ wọn nílé kéwì yẹn wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ní mímọ̀ nípa so nǹkan tó àbájẹ́ mọ̀ kò sí nǹkan tó burú téèyàn bá fi mọ̀ wọn. yes na a máa kọ́ wọn a máa ṣàlàyé fún wọn additional bàbá náà ní ká máa kẹ́kọ̀ọ́ sí. Madrasa ti wà ní number 1 ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè. Ifámojográfì ṣe wà ń bẹ̀. tẹ́ bá ti ṣe tán kẹ́kẹ́ ká mọ̀ so wọ́n fẹ́ ẹ lè bá wa ka. ẹ lè gbé English ẹ bàbá mi lè gbé English ẹ wá káwọn èèyàn náà ṣe máa wò lọ. wọ́n rí ok ìgbà tí wọ́n rí. kí lẹ sọ sà. ẹ jọ ṣe rí kíní tó wà lójú screen ṣe lè bá wa kà fáfá yìí ọ̀nà àwọn máa tú. wàkọ́lá Hashim anil Matrof. Hashim sọ nípa àgbà tí a bá fẹ́ tawaf anil Matrof mo bọ̀ ó yá. ṣé ìgbà tó bá fẹ́ tawaf ní Matrof kí ló tẹ̀ ṣe báyìí. anil Matrof ó yá ẹ máa kà lọ. كان عند حكم بن عتيبة فحدثه رجل من أهل البصرة. كان عند حكم بن عتيبة فحدثه رجل من أهل البصرة. ó ń bẹ lọ́dọ̀ Hakim ní ìkànnì àwọn ará ilé Basra. ẹ fún mi lómi. ọ̀rọ̀ yìí gbomi mú o. ó yá. ṣé kí n máa bá wọn kà lọ bẹ́ẹ̀. ana ukana yakulu fi sahibina. wípé òun máa ń sọ fún kan nínú àwọn ọ̀rẹ́ wa. innahu kal majus. gẹ́gẹ́ òun gángan sì ni ó dà gẹ́gẹ́ bí àwọn mọ̀júsí òun làwọn bí Jehovah Witness yẹn. faqala hukmu annahu akhbarukum bizalika. wàkọ́lá kí ni. faqala hukmu alam akhbarukum bizalika. hukmu ó wá sọ wípé ṣé mi ò tí ì sọ̀rọ̀ ẹ̀ fún yín rí ni ṣé mo sọ bẹ́ẹ̀ fún yín rí ni. waqala inda Rahman bun Mahdi. wàkọ́lá inda àbí. waqala Abdulrahman bun Mahdi. Abdullahi bun Mahdi wá sọ wípé. amma Muawiyati bun Abdul Karim. ẹ tún pè again. Muawiyati bun Muawiya bun Abdul Kabir pé láti ọ̀dọ̀ Muawiya ọmọ Abdul Kabir o. kí ni Ramadan yẹn ti di kìíní yẹn o. ntí máa fi jẹ́ kára àfa lọ́wọ́ ni kẹ́ bá wọn gbé English wa kí wọ́n kà. torí mo rí pé ọ̀tọ̀ nìkan tó ń tú ọ̀tọ̀ nìkan tí wọ́n ń tò. ẹ kí n gbé English ẹ wá kó lè make sense. ṣé àmọ́ kan ṣẹlẹ̀ ẹ má kọ́ sí kínní ẹ máa gbé lọ bẹ́ẹ̀ torí pé ẹ ti fẹ́ da kínní irú nìyẹn bí mo ṣe. ẹ ò rí na ọ̀tọ̀ nìkan tó wà nù kínní ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tú tẹ́ ẹ bá tá a fa yín. wọ́n tún pè fún yín ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tú. ọ̀tọ̀ nìkan tó ń kà fún ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tú. ṣé ẹ gẹ́ ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tú. báwo ló ṣe jẹ́ pé ọ̀tọ̀ nìkan tí mo tú. ọ̀tọ̀ nìkan tẹ̀ ń tú ṣàṣẹ gbé kínní ìwá fáwọn àfáàn bíi àfáà àtọ̀dọ̀ sí yóò dá pé ibi tẹ́yìn ti kéwù yẹn tàbí kéwù ti ń bí. ṣẹlẹ̀ ṣọ́ pé Madrasa Markaz lè lọ́ba mi. abẹ́ kan fi dórúkọ ṣẹṣọ́ pé ìbẹ̀rẹ̀ lọ ṣá. ẹ ṣọ́ pé Madrasa Markaz lè lọ. tí n bá lọ bẹ mi lè gbórúkọ bẹ síbẹ̀. àwọn máa ń ṣáná tó bá wá síbí wọ́n máa ń ka kínní dáadáa wọ́n dẹ̀ máa ń tú dáadáa. àkọ́kọ́ ni pé mi tí mo rí dáadáa o ṣé ń gbọ́ mi ní pé mi lè ka o tí n bá rí tíra yẹn sì fúnra mi máa kà but ó wẹ́jù fẹ́ mi èmi o personal ó wẹ́jù fẹ́ mi mo sọ fún yẹn ó wẹ́jù fẹ́ mi. àti bí English ẹ̀ wá báyìí.
bàbá bẹ̀lẹ̀ ṣe bí English yẹn ó máa indicate hadith yẹn bí wọ́n ṣe rí lókè yẹn pé bíbá ló ti wá. No, Yeah. tafsir tiẹ̀ ni tafsir Ibn Kathir ni. So mo kàn copy ẹ̀. So ó ń sọ̀rọ̀ nípa tí a bá ka Quran yẹn sọ̀rọ̀ nípa àwọn Sabians. So ó dárúkọ àwọn Jew, Christian, Muslim àti Sabian. So àwọn torí ẹ̀yin sọ pé Muhammadu ló mú ìrun àti àwẹ̀ Ramadan wá. Òun ló jẹ́ ká lọ síbẹ̀ pé láti jẹ́ kẹ́ mọ̀ pé ìrun àwẹ̀ Ramadan yẹn wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. So wọ́n wá ń sọ̀rọ̀ nípa àwọn Sabians yẹn. Wọ́n ní some said they are those with no religion at all. They are neither Jews nor Christians. Wọ́n ní àwọn Sabians yẹn àwọn ni àwọn jẹ́ pé wọn ò nẹ́sìn. Wọn ò kí ń ṣe Jew, wọn ò dẹ̀ kí ń ṣe Christian. Others said àwọn kan tún sọ pé they are between the Jews and the Magians. Pé àwọn kan sọ pé wọ́n tún wà láàrin Jew àti Magian. Their slaughtered animals are not lawful. Ẹran wọn tán bá pa ẹ ò gbọdọ̀ jẹ, nor their women for marriage. Àwọn ọmọbìnrin wọn gan ẹ ò gbọdọ̀ fẹ́ wọn. Others said they are a people in Mosul who profess la ilaha illallah. Àwọn kan wá sọ pé àwọn ènìyàn wọn wà níbi kan tó ń pè ní tá à ń pè ní Mosul. Àwọn gangan náà máa ń sọ pé la ilaha illallah. No God, ẹ ti rí, no deity but Allah. Kò sí ṣìgìdì kan sẹ́ àyàfi ṣìgìdì Allah. But had no scripture, wọn ò ní ìwé or prophet, wọn ò dẹ̀ ní òjíṣẹ́. So kò sí nǹkan tó ń jẹ́ Muhammadu Rasulullah nígbà yẹn. So the Quraysh called the prophet and his companions Sabiun. Àwọn ará Qurayshi nígbà tí wọ́n rí Muhammadu tó bẹ̀rẹ̀ sí kírun, tó ń gbàwẹ̀ Ramadan, tó ń dìde, tó ń rùkù, wọ́n wá pe Muhammadu pé ẹ wo Muhammadu àwọn ará Sabiun. Torí pé àwọn Sabiun ni wọ́n ń ṣe gbogbo nǹkan tí Muhammadu ń ṣe yẹn. Others said they worship angels. Àwọn kan sọ pé wọ́n máa ń bọ àwọn màláíkà. They pray towards the Qibla. Tó bá ń kírun, wọ́n máa kọjú sí Qibla, tẹ́yìn náà ń kọjú sí ìyẹn Kaaba, and recite the psalm. Wọ́n máa ń wá ka psalm nígbà yẹn tó bá ti kọjú sí Qibla tí wọ́n bá ń kírun. So àwọn ẹni yẹn ni àwọn tí ó máa ń kírun. Èyí tí mo kà yìí bóyá kò tún yé yín. Tẹ́ ẹ bá tún lọ wo tafsir, another tafsir ẹ kí n zoom ẹ̀. Mo ń bọ̀ ẹ ṣe sùúrù sà. Ẹ ṣe sùúrù. This is tafsir kele now. Tafsir at-Tabari of that Quran verse. Ẹ ṣe rí Surah 2 verse 62. So wọ́n ní the Sabiun are between the Magians and the Jews. Wọ́n náà wà láàrin Magians àti Jew. They have no specific religion. Wọn ò nẹ́sìn. I said to Atta, they said that the Sabiun are a tribe like the Sawad. Wọ́n náà dàbí àwọn ọjọ́ Sawad. They are neither Magians nor Jews nor Christians. Wọn ò kí ń ṣe Magians. Wọn ò kí ń ṣe Jew. Wọn ò dẹ̀ kí ń ṣe Christian. He said, we have had this. Wọ́n wá sọ pé a ti gbọ́ nǹkan báyìí rí. And the politics said to the prophet, àwọn ẹlẹ́bọlẹ̀ Mecca yẹn, Saudi yẹn, wọ́n wá sọ fún Muhammadu, he has become a Sabiun. Bí Muhammadu tẹ́ ẹ̀ rí, ó ti di Sabiun. Torí pé gbogbo nǹkan tí Muhammadu ń ṣe, ìrun kíkí ni o, ààwẹ̀ gbígbà ni o, la ilaha illallah ni o, gbogbo kíní yẹn àwọn Sabiun ni wọ́n máa ń ṣe. Wọ́n tẹ̀síwájú. Ibn Zaid sọ wípé the Sabiun are the people of the religions who were in Mesopotamia near Mosul. Tẹ́ bá rí bí tá kálẹ̀ kan rí pé dárúkọ Mosul. Wọ́n ní àwọn ẹni wọ́n wà níbi kan tá à ń pè ní Mesopotamia. Ẹ̀yin yan wá. Tẹ́ bá rántí ìjọ tá a kọ́kọ́ gbé ère Allah yẹn jáde. Gbogbo wọn pariwo ère Allah kọ́ leléyìí, ère Mesopotamia leléyìí. Torí pé àwọn Mesopotamia yẹn àwọn náà máa ń sọ pé la ilaha illallah. Àwọn gangan ni wọ́n ní ṣìgìdì Allah yẹn kí Muhammadu tó hijack ẹ̀. So they said there is no God but Allah. There is no God but Allah. Ló wà ń bí pé àwọn náà máa ń sọ pé la ilaha illallah. Ṣé ń gbọ́? But they had no cult. Àmọ́ ṣe rí pé wọ́n yìí mo ti sọ fún yẹn wá pé ẹ̀sìn Islam cult ni. Ẹ rí pé wọ́n kọ́ bí pé they had no cult. Anything religion ẹ̀yìn èèyàn wa it's a cult. So òun náà fi sọ bí pé àwọn ènìyàn wọn ò nẹ́sìn. Ẹ̀sìn ni wọ́n refer sí as cult. Ẹgbẹ́ òkùnkùn. Ẹ wọ́n máa sọ pé ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni òun ni. So they had no cult. Wọ́n ní wọn ò ní ẹgbẹ́ òkùnkùn, no scripture, wọn ò ní ìwé and no prophet, wọn ò dẹ̀ no jíṣẹ́. Apart from the la ilaha illallah, yàtọ̀ sí pé kọ́mọ́ kan máa pariwo la ilaha illallah, la ilaha illallah. Tó bá ti bẹ̀rẹ̀ kí ni wọ́n kàn máa pariwo la ilaha illallah, kò sí ṣìgìdì kan àfi ṣìgìdì Allah. So Muhammadu náà dẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní they did not believe in the messenger of Allah.
àwọn ò nígbàgbọ́ nínú òjíṣẹ́ kankan, and so the politics used to say of the prophet, àwọn ẹlẹ́bọlẹ̀ mẹ́ka yẹn máa ń wá sọ fún Muhammadu and his companion àti àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀, wọ́n á sọ pé these are Sabiun, àwọn eléyìí àwọn mùsùlùmí Sabiun ni wọ́n, comparing them to them, torí pé wọ́n rí pé gbogbo nǹkan tí àwọn Sabiun yìí ń ṣe òun ni àwọn mùsùlùmí ṣe. Ẹ ká tẹ̀síwájú. Others said they are a people who worship the angels and pray towards the Qibla. Àwọn kan sọ pé àwọn ẹni yìí ni àwọn tó máa ń bọ àwọn màláíkà, wọ́n dẹ̀ máa ń kọjú sí Qibla. Tẹ̀yin mùsùlùmí náà ń kọjú sí tẹ́ bá fẹ́ kírun. Al-Hasan al-Basri, ẹ jẹ́ kí n kà délé sà. Ẹ jẹ́ kí n délé sà. Al-Hasan al-Basri, Ziyad ibn Abi said, àwọn ẹni tí mo dárúkọ yẹn sọ pé the Sabiun pray towards the Qibla. Wọ́n máa ń kírun, wọ́n á dẹ̀ dojúkọ Qibla, and pray the 5 ritual prayers. Wọ́n máa ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́, wákàtí 5 tẹ́yin mùsùlùmí ń kí, òun náà ni àwọn Sabiun yẹn náà, òun náà ni wọ́n ń kí. Muhammad wanted to exempt them from the poll tax. Muhammadu fẹ́ yọ wọ́n kúrò ní àwọn tó máa gba jizya lọ́wọ́ wọn. Then he was informed afterward that they worship the angels. Wọ́n wá sọ fún Muhammadu pé àwọn ènìyàn wọ́n máa ń sin àwọn màláíkà, so Muhammadu wá kò gba jizya lọ́wọ́ wọn mọ́. Qatada said, Qatada tún sọ pé the Sabiun are a people who worship the angel. Pé àwọn Sabiun yìí àwọn làwọn tó máa ń bọ àwọn màláíkà sẹ́. They pray towards the Qibla. Wọ́n máa ń kọjú sí Qibla and recite the psalm. Wọ́n dẹ̀ máa ń ka psalm. Third opinion, others said that they were rather a religious group among the people of the group of the scripture. Àwọn kan sọ pé wọn ò kí ń ṣe àwọn tí inú àwọn tá a fún ní tírà, but ìgbà tí Muhammadu máa include wọn, tí Muhammadu ti dára wọn, ó include wọn sínú àwọn tí a ti fún ní tírà. So ìtumọ̀ nǹkan tí a kà fún yín bí ni pé àwọn Sabiun yìí tí wọ́n ń bọ màláíkà, tí wọ́n ń bọ ìràwọ̀, tí wọ́n ń bọ ṣìgìdì, tí wọ́n ń bọ ère, tí wọ́n ń bọ òṣùpá, àwọn gangan ni wọ́n máa ń ṣe la ilaha illallah. Àwọn gangan ni wọ́n ní Allah. Àwọn gangan ló máa ń kírun wákàtí 5. Àwọn gangan ló máa ń gba àwẹ̀ Ramadan. Ẹ rí wípé tẹ́ bá wo pillars of Islam, àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹ gbọ́dọ̀ gbà shahada. You must believe pé ẹ gbọ́dọ̀ sọ pé la ilaha illallah, kò sí ṣìgìdì kan àyàfi ṣìgìdì Allah. Òun ni nǹkan tí àwọn ènìyàn ń sọ ń bì. Ẹ dẹ̀ gbọ́dọ̀ gbà pé Muhammadu òjíṣẹ́ Allah ni. Muhammadu Rasul, ìyẹn lákọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni salat, ẹ jẹ́ kí n délẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni salat. Àwọn ènìyàn, àwọn tí ṣìgìdì Allah wọ́n wà ní Mesopotamia, àwọn Sabian, àwọn náà máa ń sọ pé la ilaha illallah. Ẹni òpó kìíní ẹ̀sìn Islam nìyẹn. Èèyàn kan ní that's wrong interpretation, then come up. Ẹlẹ́ẹ̀kejì ọkẹ́ ní ẹ̀sẹ̀ wà lókè. Ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kírun 5 daily prayer. Àwọn ènìyàn náà ló ń kírun 5 daily prayer kí Islam tó bẹ̀rẹ̀. Àwẹ̀ Ramadan àwọn ènìyàn. So mímọ̀ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ sí ẹ sọ kí n tó jẹ́ kí Mr. Busari kí wọ́n gbóhùn sókè. I need the moderator kan tó máa continue show yìí torí any moment from now mo lè ẹgbẹ́ lílẹ̀. Mo ń gbọ́ yín. Kó má dà pé ó sá àbí kinní kan. Mi ò lè sá o. That's number one. Ẹ̀mi ò sọ pé sá mo lè sá láíláí. Wallahi lazim. Bó ti wà ní 4% báyìí. Okay. Anyway, Ogo Morikas, Quran chapter 2 verse 62 ni ayat akayen adeka tafsir Ibn Kathir fún yín. Bẹ́ẹ̀ ṣe wà ní 4% mo mọ̀ bẹ́ẹ̀ parọ́ látàárọ̀. So nǹkan tá a máa fẹ́ kẹ́ ṣe ni pé a fẹ́ kẹ́ lọ research kíní yẹn. Ẹ padà wá lọ́la, ṣé rí gbogbo time Ramadan yìí, àwa náà ṣe Ramadan lecture. The whole 30 days àbí 29 days tẹ́ fi ṣe Ramadan, àwa náà wà live. So ẹ máa bá wa live lọ́la, ṣé gbọ́? That time was time. Ẹbí tẹ́ bá ti di bí 8 p.m. Nigerian time. Tẹ́ bá bá mi ní 8 p.m. Nigerian time, ẹ check back by 9. Tẹ́ bá by 9 máa ti dé. So every day títí tí Ramadan máa fi tán. Ramadan lecture. So kò sí wàhálà, a máa gbé yín wọlé Ogo Morikas tó bá ti dọ̀la èèyàn wá tẹ́ bá ti rí Ogo Morikas ẹ jẹ́ ká mọ̀. A máa gbé yín wọlé. Battery wọn ti kú, phone wọn ti kú, kò ṣe pọ́n sá lọ o. Phone wọn ti kú ni. Ẹ ṣé gan.